ọmọ Odùduwà Yorùbá ọmọládé ọmọ onílẹ̀ ọ̀rọ̀ dádé orí wa kó má ṣe ṣí bọ́ ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan. So, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta ní gbogbo ibi tí a bá wà. Èmi ọmọ yín náà ni àbúrò yín, olólùfẹ́ yín, alátàtàǹtótó yìí náà ni Ọ̀túnba Jamiu Lamidi Ọmọlúṣesí. Èmi lọmọ ìlúkúmẹdẹ ara ẹ̀rọ àmọ́ póríkì ẹsẹ̀. Èmi lọmọ ìmàlà àfẹlẹjà. Ìṣàgámù ẹwà náà ni mo kí gbogbo apẹ́ àkó ojúmọ́. Àwa wà láàárọ̀ bí aago 7 ó kọjá ìṣẹ́jú díẹ̀ báyìí. K'Elédùmarè kó ṣàánú fún wa. Tó máa kọ́ ṣèbà f'Elédùmarè ọba tẹ́rẹ̀ kárí ayé àríró àlá, ọba tó fara tìbí òkè, ọba lánàá, ọba lónìí, ọba lọ́la, ọba títẹ́ ọjọ́ ayé gbogbo. Kábíyèsí Elédùmarè ọlọ́wọ́ gbọ́rọ̀ tí ń yọ ọmọ ẹ̀ lọ́fìn, ọba àìkú àìsá, atẹ́lẹ̀ bẹ́ni tẹ́ni, ọba tó tẹ́ sọ́mọ̀ bẹ́ni taṣọ. Orúkọ oríṣiríṣi l'Elédùmarè ń jẹ́. Àwọn Ìgbò ní Ṣínéke, àwọn Mùsùlùmí á ní Allah, ìgbàgbọ́ ń pè ní gọ́ọ̀dù, bó olóyìnbó dáadẹ́ máa pè é. Àwa oníṣẹ̀ǹbáyé à ń pè ní Elédùmarè, Elédùmarè. Mo ṣèbà fọ́lọ́run, mo wá ṣèbà Igbarúmalẹ̀ ìsálú ayé, ìbà Igbarúmalẹ̀ ìsálú ọ̀run, ìbà àwọn ìyá mi òjìjí fi afúgẹgẹ níyẹ̀ẹ́, ìbà kíní tó doríkodò tí ò ṣomi, ìbà kan tó doríkodò tí ò ṣẹ̀jẹ̀. Mo ṣèbà lákàáyé ọ̀ṣìmọlẹ̀ olómi lẹ́fẹ̀jẹ̀wẹ̀ ọ̀lásán lè fi mọ̀kúnmọ̀ bóra. Ìwọ ló lànà nígbà ìjímìjí, wá lànà Ajéfẹ́mi Jamiu, kó lànà àìkú fún mi, kó lànà ire gbogbo fún mi Jamiu, kó lànà fún èèyàn olólùfẹ́ mi náà láṣẹ Elédùmarè. Mo ṣèbà láàlú ògiri òkò láàárọ̀ yìí ọmọ bá ti ń jẹ́ látọ̀ pa ọ̀bọ́lẹ́kún sunkún kẹrò bẹ́lẹ́kùn ògbónímí ṣumí kẹrò ògbónímí, ẹlẹ́kún sunkún láàárọ̀ yìí ń sẹ̀jẹ̀ onímí ṣumí láàárọ̀ yìí ń ṣù fún ọmọ tó ń bí kíyà ẹ̀ tó bọ̀ látọjà. Mo ṣèbà Ọ̀ṣunṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayùn awẹ́dẹ kó tó wẹ mọ́. Mo ṣèbà Ifá Ọ̀rúnmìlà bára gbọ́nìrègún ẹlẹ́ṣẹ̀ ọyán. Mo ṣèbà Ọbàtálá ọbàtá ọ̀ṣà ọba mákẹ́mákẹ́ lóde ìrànjẹ́. Mo ṣèbà Olúkòso àyàrá àná àkàtà yẹ̀rìyẹ̀rì iná lójú iná lẹ́nu. Mo wá ṣèbà àwọn igun núlẹ̀ tó ti lọ látàyà àwọn bàbá wa, gbogbo àwọn tó ti ṣe dáadáa tó kú fún wa nílẹ̀ Yorùbá, gbogbo yín mo ṣèbà fún. Mo wá ṣèbà ẹ̀yin tẹ́ ń wò mí lórí ètò yìí lónìí. Mo ṣèbà ọkùnrin, mo ṣèbà obìnrin, mo ṣèbà ọmọdé, mo ṣèbà àgbàlagbà. Ẹ jẹ́ kójú mi ṣe. Èmi ọmọ yín náà ni àbúrò yín Ọ̀túnba Jamiu Ọmọlúṣesí. Mo wá kí wa láàárọ̀ yìí. Mo kí gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ ti wọlé sórí ètò yìí. Mo kí yín pé ẹ kú ìfẹ́ Yorùbá, ẹ kú ìfọmọnìyàn ṣe, ẹ kú gbogbo ìgbà wa láṣẹ Elédùmarè. Àjọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. Orílẹ̀-èdè Yorùbá ojú gbogbo wa ní ó jọ ṣe lágbára Ọlọ́run. Mo kí bàbá mi Bobby Black, ẹ káàbọ̀ sórí ètò yìí. Brọ́dà mi Ọlárẹ̀wájú Mórí, ẹ káàbọ̀ sórí ètò. Aṣíwájú Túndé Ọláníyan, ẹ káàbọ̀ sórí ètò. Brọ́dà mi Adémẹ́fun Ọ̀ṣun Ṣemílóore, Ọ̀ṣun gbogbo akẹ́ṣẹ́ gbogbo alóore o, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Oyèdèjì Títílayọ̀, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Brọ́dà mi Àtàndá Kazeem, mo kí yín, ẹ káàbọ̀ sórí ètò. Brọ́dà mi náà ìyáàfin Cecilia Samuel, ẹ káàbọ̀ sórí ètò. Brọ́dà mi Ọláìtàn Wàsíù, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lú àkíyèsí yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pẹ̀lú àkíyèsí yín. Ẹ ṣé mo dúpẹ́. Chairman Sanjay, ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Ọlárẹ̀wájú Bókè, ẹ káàbọ̀ sórí ètò.
African America ẹ káàbọ̀ sórí ètò. Ṣọ́padé Ṣemilóore ẹ káàbọ̀ sórí ètò. Ridwan bàbá mi Ridwan Adédòkun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lú àkíyèsí ẹ̀yin bàbá mi. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ ṣé Ọlọ́run á wà pẹ̀lú yín. Ìyáàfin Comfort òtítọ́ jù ẹ káàbọ̀ sí orí ètò yìí. Bámi Agiri ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Tóyọ̀sí Betty Odúnúgà ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi láti ìlú Abidjan, bàbá mi Bọ̀dé Fọláwíyọ́ Káyọ̀dé mo kí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Fọláṣadé Pélewúrà mo kí yín ẹ kú gbogbo gbà ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Godwin Uche ẹ káàbọ̀ sórí ètò. Ìyáàfin Adéọlá Adépọ̀jù mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí. Bàbá mi Táíwò Àlí ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Afọlábí Ṣẹ́gun mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Adéwálé Ṣóyèlú ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Núrù Owóyẹmí ẹ káàbọ̀ sórí ètò yìí. Mo kí bàbá wa Ọládépúpọ̀ Owóṣení. Mo kí bàbá wa Ọláníran Jímọ̀. Brother wa Dọ̀tun Fámákinwá ẹ ṣé. Bàbá mi Babájídé Bánkọ́lé mo kí yín ẹ ṣé mo dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ìfẹ́ ẹ kú ìfọmọnìyàn ṣe. Brother mi Topman Adéagbo ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Ige Fá Chicago ẹ káàbọ̀ sórí ètò. Ṣé Francisco ni Francisco ẹ káàbọ̀ sórí òkè Francisco ẹ má bínú ẹ káàbọ̀ sórí ètò yìí. Ìyáàfin Juliana Abẹ ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Yusuf Ọlálékan ẹ káàbọ̀ sórí ètò. Brother Ọpẹ́yẹmí Oríyọmí ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Báyọ̀ Àmọ̀dé ẹ káàbọ̀ sórí ètò. Ọlárẹ̀wájú Lawal mo kí yín. Dorcas Adénúgà mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Brother mi Ọlálékan Àyìndé ẹ káàbọ̀ sórí ètò. Ọlákóredé Ṣódé mo kí yín ẹ káàbọ̀. Brother mi Josiah Daniel ẹ káàbọ̀ sórí ètò yìí. Brother mi Ọládépúpọ̀ Tèmilọ́lá Abímbọ́lá ìyáàfin ni ẹ má bínú ẹ káàbọ̀ sórí ètò yìí. Brother mi Jẹ̀lílì Adébáyọ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo wa láàárọ̀ pé a kú ọjọ́ ìsinmi òní. A kú ọ̀sẹ̀ òní ní àìkú láṣẹ Elédùmarè. Ire owó ire àìkú ire ọlá ire iyì àwa ògbó wa wálé. Láṣẹ Ọlọ́run. Bẹ́ẹ̀ni ṣe jẹ́ ọjọ́ àìkú ọ̀la ni ọjọ́ ajé. Ajé ọ̀la yẹn ó máa bá gbogbo wa kalẹ̀ ní láṣẹ Elédùmarè lágbára lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin èèyàn mi rí pé mo padà wá sí orí ètò láàárọ̀ yìí. Oúnjẹ ọ̀sán ní orílẹ̀-èdè Yorùbá. Kò sí ohun méjì tó tún gbé mi wá sórí ètò yìí. Mo ń rí àwọn àtẹ̀jíṣẹ́ kan. Mo dẹ̀ gba àwọn ìpè lóríṣiríṣi. Ìyáàfin Ilésanmí Ṣónúbi mo kí yín ìyá mi ẹ káàbọ̀ sórí ètò. Mo gba àwọn àtẹ̀jíṣẹ́ yìí lóríṣiríṣi. Brother mi Fáṣùyì mo kí yín bàbá ẹ káàbọ̀ sórí ètò yìí. Àwọn àtẹ̀jíṣẹ́ yìí pọ̀. Ẹn tó ń búni búni ẹn tó ń yinni yinni ṣùgbọ́n ọ̀pọ̀ lọ̀rọ̀ òye. Brother mi Olúwadámiláre Sọjí Israel ẹ káàbọ̀ sórí ètò bàbá mo kí yín. Ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan òye ṣùgbọ́n àwọn nǹkan kan ni èmi máa pè wá sí àkíyèsí ẹ̀ lẹ́yìn tí ọ̀rọ̀ ò bá yé. Ẹ ní Facebook account yìí lọ́wọ́ ẹ pè. Brother mi tó pè nígbà tí mò ń ṣe show yìí lọ́wọ́ wọ́n jẹ́ ẹni tí ò farabalẹ̀ nítorí pé condition tán wà ó likely kò yẹ pé ńgbà yẹn wọ́n ṣe ṣáyó tán ni. Mo rí pé ṣáyó kan ni wọ́n. Tó bá jẹ́ pé ṣe ni wọ́n jẹ́ ẹni tí ó ṣe làǹkàyè wọ́n á pè
ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n bá ṣe làákàyè wọ́n máa ń pè sórí ètò, wọ́n lè lọ sórí messenger àbí kán béèrè fún ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè sí tó jẹ́ pé a sì bá wọn sọ̀rọ̀. Ní ọ̀pọ̀ ìgbà tẹ́ bá rí sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá jáde, èmi tẹ́ ń wò yìí, mo máa ń sọ ńgbà kan pé mi ń ṣe bloggers, but kò sí ibi tá a fẹ́ yẹ̀ sí nítorí pé a ti di bloggers báyìí, kì í ṣe lórí nǹkan míì, lórí ọ̀rọ̀ Yorùbá Nation ni. Mo ti ń ṣe nǹkan wọ̀nyí kì í ṣàná, kì í ṣèní. Mo ti bẹ̀rẹ̀ láti 2015 lórí Ọba Akínolú, nígbà tí Ọba Akínolú yájú sí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá second. Àtìgbà yìí ni mo ti máa ń jáde sí orí ayélujára, tí mo ti máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, Èmi kì í ṣe ọmọ àlè, ọmọ Yorùbá ni mí, ọmọ Yorùbá àtàtà, tí mo sì tún mọ̀ nípa àṣà àti ìṣe. Mo sì jinlẹ̀ dáadáa nínú ìṣẹ̀ṣe, mo jinlẹ̀ dáadáa nínú ọ̀rọ̀ Yorùbá. Níṣe ni mi ì tí ì gbọ́ Yorùbá tó, nítorí pé mo ṣì ń wá ọ̀nà àti kọ́ Yorùbá sí i. Kí ni nǹkan tó bí ọ̀rọ̀ mi wá? Mo ti gba ọ̀pọ̀ ìpè, ṣùgbọ́n láwọn bàbá wa tó ní làákàyè tó ń pè mí láti ìlú Ṣàgámù, torí pé ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé mi kì í ṣe ọmọ tó ń yájú sí àgbàlagbà débi pé màá yájú sí orí adé. Ṣùgbọ́n ẹ jẹ́ ká wò báyìí, tẹ́ bá bímọ méjì, tẹ́ ti ìkan babẹ́, tẹ́ ń ṣètọ́jú ẹ̀, tẹ́ ń kẹ́ lójú, tẹ́ ń kẹ́ nímú. Tẹ́ bá mú ọmọ kejì, tẹ́ ń tàǹpá, tẹ́ ń lùnà sànda, kó tó béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín, tí ẹ̀ níjó sọ délẹ̀, bóyá ọ̀rọ̀ tí ò wúlò, bóyá kò ní wúlò, dagi bò lórí. Ẹ jọ̀wọ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ipò wo lẹ fẹ́ kí ọmọ yìí fi yín sí? Ojú wo lẹ fẹ́ kí ọmọ yìí fi wò yín? Gbogbo ẹ̀yin tí ẹ ń tẹ àtẹ̀jíṣẹ́, tẹ́ ń sọ̀rọ̀ ebú, ẹ ṣe làákàyè. Èmi ò ṣetán láti bá yín jà torí pé ọmọ Yorùbá ni yín, ṣùgbọ́n a máa sọ fún yín pé kẹ́ ṣe làákàyè. Tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀, tẹ́ bá gbọ́ pé èèyàn sọ̀rọ̀ àbí èèyàn ṣe nǹkan, ẹ ṣe ìwádìí fínífíní kẹ́ ẹ tó sọ nǹkan kan àbí kẹ̀kẹ́ tó tẹ àtẹ̀jíṣẹ́. Àwa tá a sọ̀rọ̀, tí ajá ò bá rí, ajá ò ní gbó, kówó yẹn kó jẹ́ tẹ̀yin àgbàlagbà tẹ́ ń wò mí. Mo gba ìpè láàárọ̀, ìpè ló jí mi láti ìlú Ṣàgámù lénìí. Nínú àwọn bàbá wa, nínú àwọn olóyè nílùú Ṣàgámù ni, tán sì jẹ́ ìlú mọ̀ọ́ká, tán sì jẹ́ èèyàn ńlá gidi, tí wọ́n ń ṣe èèyàn yẹpẹrẹ. Wọ́n pè mí láàárọ̀ yìí pé nǹkan tí mo sọ pé n bá wádìí ọ̀rọ̀ yẹn dáadáa, nǹkan kan, mo jẹ́ kán sọ̀rọ̀ wọn délẹ̀. Mo sì ṣàlàyé fún wọn gbogbo ohun tó ṣẹlẹ̀. Tí ọba Àkárìgbò, ọba Babátúndé Àjàyí, tí wọ́n ṣe fún wa, mo sọ fún wọn. Wọ́n sì lanu pé àwọn mọ̀ pé bọ́rọ̀ ṣe rí nìyí. Àwa ò kì í ṣàdédé bọ́ síta, a kì í ṣàdédé sọ̀rọ̀. Tí ò bá sí àrídájú, a ò lè bá ẹnikẹ́ni jà. Kábíyèsí ọba Babátúndé Àjàyí, bàbá náà jẹ́ sí wa, nítorí pé àwọn ni bàbá gbogbo Rẹ́mọ bá ṣe ń sọ̀rọ̀ yìí, tọjọ́ orí kọ́. Ipò tí Olúwa Elédùmarè tó fi wọ́n sílẹ̀ nìní, gbogbo ọ̀nà tó ń bá àgbà débẹ̀. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá sọ̀rọ̀, àbẹ́bà tẹ àtẹ̀jíṣẹ́, ẹ ṣe làákàyè dáadáa. Màá kọ́kọ́ lọ sórí brọ́dà mi Ọmọlájà Isiaka Ọlá. Ó jẹ́ èèyàn tí mo mọ̀ dáadáa. A lè má máa sọ̀rọ̀, a lè má máa ṣeré, mo dẹ̀ mọ̀ pé ó dá mi lójú pé o mọ̀ mí. Tẹ́ bá sọ̀rọ̀ nígbà míì, ẹ ṣèwádìí. Kì í ṣe pé kẹ́kàn bọ́ sórí afẹ́fẹ́ kẹ́ ẹ máa tẹ àtẹ̀jíṣẹ́, ẹni wọ́n sọ rubbish. Tí wọ́n bá wá ṣe làákàyè, tó bá farabalẹ̀, tó gbọ́ nǹkan tí bàbá ṣe, bóyá àwa la ṣe rubbish, bóyá ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ yìí, á wá mọ̀ láàrin wa. Mo gba àtẹ̀jíṣẹ́ kan lánàá, brọ́dà mi ẹ ṣe làákàyè dáadáa. Mo ti gbàgbé kí n kọ orúkọ wọn, mo ti gbàgbé orúkọ wọn. Ẹni yẹn ó ṣe làákàyè pọ̀.
wọ́n ní brọ́dà pé ẹ bá má sọ̀rọ̀ sí bàbá báyìí kíníkan kìnìkan ó máa bẹ́tà kẹ́ jáde kẹ́ apologize kẹ́ ṣe kíníkan. Mo rí ẹni yẹn gẹ́gẹ́ bí ẹni tí orí ẹ̀ pé ẹni tó ṣe làǹkàyè ni, kò tẹ àtẹ̀jíṣẹ́ èébú, ó ṣe làǹkàyè, ó jẹ́ ẹni tó lọ́pọlọ, ó jẹ́ ẹni tí wọ́n kọ́ tó sì gbẹ̀kọ́, ó sì wùwà ẹ̀ pé òun ní ọpọlọ lórí pẹ̀lú. Brọ́dà wa Ọmọlájà Isiaka Ọlá, mi ò ní sọ̀rọ̀ sí yín, mi ò ní bú yín nítorí pé mo mọ̀ ẹ́ dáadáa, àmọ́ra dáadáa. Bàbá mi Mutiu Adéyẹmí, ogbó àtọ́ yín bàbá, ẹ ṣé mo dúpẹ́, ẹ kú gbogbo gbà. Ìyáàfin Tèmítọ́pẹ́ Olúwafúnkẹ́, ẹ káàbọ̀ sórí ètò yìí, ẹ ṣé mo dúpẹ́. Àṣeyọrí Dandy Puma, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé mo dúpẹ́, òdo àjọgbé gbogbo wa o, ẹ ṣé. Ìyáàfin Òkìkí Ọlátóyìn, olórúkọ mi ni yín, ẹ ṣoríire lọ́pọ̀lọpọ̀, òkìkí yín ò ní wọ mi, ìràwọ̀ yín ò ní wọ òkun. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Brọ́dà mi Salaudeen Ọlátúnjí, ẹ káàbọ̀ sórí ètò, ẹ kú gbogbo gbà wa. Elédùmarè á gbè wá, Oòduà á gbè wá, àwọn onílẹ̀ ó gbè wá láṣẹ Elédùmarè. Brọ́dà mi Àná Olúwapọ̀ Láònípẹ̀kun, mo kí yín. Brọ́dà mi Rufus Tosh, ṣé Tush ni àbí Tosh, ẹ káàbọ̀ sórí ètò, ẹ má bínú bí bá ṣe porúkọ yín. tó brọ́dà mi Ọmọlájà, ẹ má máa tẹ àtẹ̀jíṣẹ́ bóyá mi bóyá lòmíì, ẹ má jẹ́ kán kà yín kún àwọn àtìláwí. Ẹ jẹ́ ọmọ Yorùbá àtàtà, ọ̀dọ́ ni yín, ọ̀dọ́ lèmi àti ẹjọ́ jẹ́. Ẹ hùwà dáadáa, ẹ má jẹ́ kí àwọn èèyàn rí yín gẹ́gẹ́ bí ọ̀tá Yorùbá. Màá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi báyìí. Arákùnrin olóyè Ọmọlájà, ǹjẹ́ tí ẹ mọ̀ pé bàbá wa Àkárìgbò Ọba Babátúndé Àjàyí, ǹjẹ́ tí ẹ mọ̀ pé wọ́n kàmpéènì fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún 2023 election? Ìyẹn àkọ́kọ́. Brọ́dà mi Ọmọlájà, ìyáàfin Tèmítọ́pẹ́ Ayọ̀délé, ẹ ṣé mo dúpẹ́. Brọ́dà mi Ṣóẹ̀tàn Kazeem, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé. Ǹjẹ́ yín mọ̀ wípé bàbá wa Àkárìgbò Ọba Babátúndé Àjàyí, ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n tẹ̀ gbowó lọ́wọ́ àwọn olóṣèlú yìí tí wọ́n kàmpéènì fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu? Brọ́dà mi Ọládòsù Adékúnlé, ẹ ṣé mo dúpẹ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé Ọba Babátúndé Àjàyí wọn ò sọ́pọ̀tì ọ̀rọ̀ Yorùbá Nation? Ẹ ṣé mo dúpẹ́. Ìyáàfin Bùkọ́lá, ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé. Láṣẹ Elédùmarè, bẹ́ ṣe sọ yẹn ló ṣe máa rí, nítorí pé ó di dandan gbígbà ní ọ̀rọ̀ Yorùbá Nation yìí, àwa ò ní padà sẹ́yìn. Brọ́dà mi Ọmọlájà Isiaka, mi mọ̀ bóyá ẹ súnmọ́ bàbá dáadáa. Tẹ́ ẹ bá súnmọ́ bàbá dáadáa, ẹ pè wọ́n. Ó ti pẹ́ tí mo ti ń pè. Mo ti pe ìlú Ṣàgámù láìmọye ìgbà. Máa forúkọ bọ àwọn tí mo pè láṣìírí. Ẹni àkọ́kọ́ tí mo kọ́ pè nígbà tí mo rí nǹkan tí bàbá ṣe lórí afẹ́fẹ́, orí afẹ́fẹ́ mo ti rí o, wọn ò sọ fún mi. Tí bàbá wa Babátúndé Àjàyí ṣe orí afẹ́fẹ́ mo ti rí, kìí ṣe pé ẹnikẹ́ni wá láti sọ fún mi. Àkọ́kọ́ ìpàdé tí wọ́n bá Tinubu ṣe mo rí. Ẹlẹ́ẹ̀kejì ìpàdé tí wọ́n bá Tinubu ṣe mo rí. Brọ́dà mi Ọmọlájà, ọmọ Ṣàgámù láìjọ jẹ́, a kìí ṣọ̀tá ara wa, nítorí pé a ò ní jà, kò sí tá a fẹ́ jà fún. Brọ́dà mi Ọba Ìṣègùn Bọ́lá Bádéjọ, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò.
rárá o brother mi tó refuse to mi ò send the apology sí ọba kankan o. ṣe rí n tí mò ń sọ mo fẹ́ kí ẹ gbọ́ mi yé. mi ò tọrọ àforíjì fún ọba kankan. ẹ wò ó eégún ò ní ṣíléwọ̀ kan náà bàbá kò sọ́nà bẹ́ẹ̀ la máa wí. èmi tí ẹ rí tí mo sọ̀rọ̀ yìí mi ò gbójú lóhunkóhun bí kìí ṣe Elédùmarè, ṣùgbọ́n dá mi lójú pé ọ̀pá kan ò ní pa agogo tèmi. ọ̀pá yà àmọ̀nà máa gbélẹ̀ agogo máa dún, kó jẹ́ ọwọ́ lásán lẹ sùn dí agogo ó máa sọ̀rọ̀. mo ń pe àwọn èèyàn wa sí àkíyèsí ni nípa àtẹ̀jíṣẹ́, kán máa ronú jinlẹ̀, kán máa ṣèwádìí, kán tó máa tẹ àtẹ̀jíṣẹ́. brọ́dà mi Ọmọlájà Isiaka, torí pé mo mọ̀ ẹ́ dáadáa ni mo ṣe ń sọ àwọn ọ̀rọ̀ tí mò ń sọ yìí. àìmọye èèyàn tí mi kì í dá lóhùn kò bá bú mi jù bẹ́ẹ̀ lọ, kó o lé mi olè, kó o lé mi jàgùdà, kó o lé mi apààyàn, kó o lé mi kíní kan, mi ò tẹ̀ ní rán ẹ, mi ní dá ẹ lóhùn. brọ́dà mi Mohammed Jashola, ẹ ṣé mo dúpẹ́, káàbọ̀ sórí ètò. No going back Yorùbá nation, ó di dandan bàbá mi, a ò padà sẹ́yìn. bàbá mi Délé Bísí, ẹ káàbọ̀, ẹ ṣé mo dúpẹ́. ìyáàfin Ọlátúnjí, Ebenezer Ọlátúnjí, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. tó bí mo ṣe ń bá lọ èèyàn mi brọ́dà mi Isiaka, kí n sọ fún ẹ, àwa gbé àwọn ọ̀dọ́ dìde láti wá bá ọba Àkárìgbò bàbá wa Babátúndé Àjàyí láti bá wọn ṣe ìpàdé. brọ́dà mi Isiaka, ẹ bá mi bi bàbá lérè, ǹjẹ́ wọ́n àláwọ̀ àwọn ẹni yìí kí wọ́n wọlé rí wọn ní pálásì? nítorí kí? nítorí owó tán gbà. ẹ̀yin èèyàn wa, tẹ́ ẹ bá sọ̀rọ̀, tẹ́ ẹ bá ṣe nǹkan kan, ẹ ṣèwádìí fínífíní. àwọn tá a rán yìí tó bá jẹ́ àwọn ọ̀dọ́ nìkan, a lè wò pé bóyá wọn ò tiẹ̀ lọ síbi tá a rán wọn, bóyá wọ́n padà lọ́nà ni. ó díndín àgbàlagbà tá a bá wò ó, ìyá tá à ń wí yìí lọ́jọ́ orí ó ju kábíyèsí lọ. gbogbo nǹkan tá a bá ṣe, ẹ jẹ́ ká máa fi òtítọ́ ọnú ṣe é. brọ́dà mi Isiaka, eléyìí tí mò ń sọ yìí kì í ṣe pé bóyá mò ń bẹ̀rù ìjà àbí nǹkan kan rárá o. akékaka lèmi lójú ọlọ́rọ̀ tí ò sí tí bàbá ọlọ́rọ̀ fẹ́ ṣe. àtìgbà tẹ́mi ti wà nílùú Nàìjíríà lèmi ti ń hard látàyé Àkárìgbò. tí n bá wà nílé, tí n bá wà nínú ilé mi, bá Àkárìgbò bá pè mí, tí n bá ní mi ò wá nìyẹn, kò sí tó fẹ́ tẹ̀yìn ẹ̀ yọ. àyàfi tí n bá mọ̀ pé ọba tó tó ọba ni, tí mo mọ̀ pé ọba tó jẹ lórí òtítọ́ ni, tó bá pè mí màá dáhùn torí pé alálẹ̀ ló pè mí. ọba tí mo bá rí pé tó bá ń wọ́ra ẹ̀ lẹ̀, tí mo bá rí pé ọba eléyìí ó ti ń ṣe kọjá nǹkan tó yẹ kó ṣe, kò ṣèṣe ọba wà láìtàláì súnmọ́bìlà ilẹ̀ sí láláwà, mi ì mọ̀ bó ṣe lè tóbi tó. brọ́dà mi Isiaka, o lè má mọ̀ mí délédélé, ṣèwádìí mi dáadáa, mi ì mọ̀ bí ọba yẹn ṣe lè tó. màá sọ fún ẹ pé mi ò wá torí pé èmi fún ara mi alára jagunjagun ni mí. Elédùmarè sì fún mi ní àṣẹ láti ọ̀run wá tí kìí ṣe láti ọwọ́ ẹ̀dá kankan. nítorí ìdí èyí, brọ́dà mi Isiaka Ọmọlájà Ọlá, ẹ máa ṣe àkíyèsí pàtàkì kẹ́ tó máa tẹ àtẹ̀jíṣẹ́. mi ò ṣe apology fún ọba Àkárìgbò rárá o, mi ì tẹ́ndà apology kankan fún wọn, nítorí pé wọ́n tẹ ojú àwa ọ̀dọ́ mọ́lẹ̀. wọ́n tẹ ojú àwa Yorùbá, àwa ọ̀dọ́ Yorùbá, wọ́n tẹ ojú wa mọ́lẹ̀. kì í ṣe Yorùbá ti Ìṣàgámù nìkan ni mò ń sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. brọ́dà mi Adé Abdulaziz, ẹ káàbọ̀ sórí ètò, mo dúpẹ́, ẹ ṣé gan.
ọba tó bá ti sọ pé tọ̀dọ̀ báwo nínú ìlú ó ti tàpá sí àwọn onílẹ̀, àwọn wo ló jọba lé lórí. Ọba Babátúndé Àjàyí ọ̀nà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà ṣẹ̀sìn kí àwa. Alákọ̀ọ́kọ́ òun ni mo sọ yẹn, pé a gbé àwọn èèyàn dìde pé kán wá rí ọba pẹ̀lú àgbàlagbà, ìyá àgbàlagbà, kán wá rí ọba láti bá wọn ṣèpàdé. Àwọn ìyá yìí jókòó pẹ̀lú àwọn tá a rán lọ, wọ́n jókòó. Ọpẹ́lọpẹ́ ẹnìkan nínú pálásì ńbẹ̀ ló sọ fún wọn wípé ọba ò lè rí yín, ó bẹ́tà kẹ́ ẹ máa lọ. Èyí ń túmọ̀ sí fún wa wípé ẹ ṣe ti Tinubu. Èyí ń túmọ̀ sí fún wa wípé iṣẹ́ owó tẹ́ ẹ gbà lọ́wọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ ṣe délẹ̀délẹ̀. Lẹ́lẹ́kejì ẹ̀wẹ̀, brọ́dà mi Isiaka yìí nínú àtẹ̀jíṣẹ́ yín ẹni ọba ló lẹ kíní Oòduà Nation, irọ́ ńlá ni o, àwa làwa lẹ̀. ń tẹ̀yìn wò níta ọba yẹn, gbogbo bí tẹ́ ti rí nǹkan yẹn, àwa tí a gbé ọ̀rọ̀ Yorùbá rù àwa la lẹ̀ o, kì í ṣe ọba Àkárìgbò. Bẹ́ẹ̀ ni ìyá mi Juliana, òtítọ́ máa ń korò ní. Tí ẹ bá jẹ́ èèyàn ọba, bóyá ẹ jẹ́ ẹbí bàbá yìí, mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ brọ́dà mi Ọmọlájà Isiaka tẹ́tẹ́ àtẹ̀jíṣẹ́ yìí. Ǹjẹ́ gbogbo ẹbí yín pátápátá ni wọ́n wà nínú ìrọ̀rùn tí ò sí wàhálà fún wọn? Wọ́n jí láàárọ̀, wọ́n jẹ, wọ́n mu, tó bá dọ̀sán wọ́n á jẹun, tó bá dalẹ́ wọ́n á jẹun, wọ́n sùn, wọ́n wẹ̀, wọ́n ríná tanná, wọ́n ríná lò, gbogbo nǹkan wọn ló gún régé. Brọ́dà mi Isiaka, mo fẹ́ kẹ́ bá mi tẹ àtẹ̀jíṣẹ́ dáhùn pẹ̀lú ìbéèrè tí mo béèrè yìí, kẹ́ dá mi lóhùn ìbéèrè yẹn. Mo mọ̀ pé ẹ̀yin wà òkè díẹ̀, but ṣé gbogbo àwọn fámílì yín náà wà òkè? Gbogbo ẹbí yín lọ́lọ́run dá lóhùn? Bàbá mi Yàyà Hasan, ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé mo dúpẹ́. Ìyáàfin Yétúndé Joy Kòsọ́kọ́, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Ṣé gbogbo àwọn fámílì yín, gbogbo àwọn ẹbí yín, tí mò ń sọ kì í ṣe èébú, ẹ má wò pé bóyá bí mo ṣe ń sọ pé àwọn fámílì yín, àwọn ẹbí yín, mò ń sọ wípé ṣé gbogbo àwọn tí wọ́n jẹ́ fámílì yín, gẹ́gẹ́ bí àkíyèsí pàtàkì, ṣé gbogbo àwọn fámílì yín ni Ọlọ́run dá lóhùn tó jẹ́ pé wọ́n jẹ tàárọ̀, wọ́n jẹ tọ̀sán, wọ́n jẹ talẹ́, wọ́n ríná lò, kò sí nǹkan kan tó ṣe wọ́n, gbogbo nǹkan wọn ló ń lọ gerege? Àṣẹ àṣẹ, kọ́lọ́run mú wa kúrò lóko ẹrú. Ẹ má jẹ́ ká máa fi ibi tí ká máa dọwọ́ bo ibi tó ń dùn wá, ẹ jẹ́ ká ká ibi tó ń dùn wá síta, ẹ jẹ́ ká pariwo síta káyé mọ̀ pé ní tá à ń ṣe yìí, ní tó ń ṣe wá yìí, ní tó burú jáì ni. Brọ́dà mi Nurudeen Babalọ́lá, ẹ ṣé mo dúpẹ́, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Ayọ̀míkún Dáníjù, ẹ ṣé, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ má jẹ́ ká máa dọwọ́ bọ ibi tó ń dùn wá, ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀. Tá a bá wí á kú, tá a bá wí ọ̀run là ń lọ. Brọ́dà mi Isiaka, mo mọ̀ pé Ọlọ́run fún ẹ̀yin ní ṣéǹjì díẹ̀ tẹ́ fi ń lo ìgbésí ayé yín, ṣùgbọ́n ṣé bọ́lọ́run ṣe fún yín yẹn gbogbo àwọn ẹbí yín ló circulate? Ẹ má jẹ́ ká máa fi ẹ̀tẹ̀ sílẹ̀, ká máa palàpálàpá. Ẹ lè jẹ́ ní ọba yìí, ẹ lè súnmọ́ ọba yìí, ṣùgbọ́n ẹ̀yin ẹ súnmọ́ bàbá yìí kẹ́ ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu wọn kó tó di pé ẹ jáde sọ̀rọ̀ àbẹ́ tẹ àtẹ̀jíṣẹ́ tẹ́yin náà fi ní di èèyàn burúkú lójú àwọn ọ̀dọ́ ẹgbẹ́ yín, nítorí pé ọ̀dọ́ gbogbo wa. Ẹ jẹ́ kí gbogbo wa jọ ṣe làákàyè, kájọ máa gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò láàrin ara wa. Ọ̀rọ̀ tí mo sọ fún ọba Babátúndé Àjàyí, wọn kì í ṣe ọ̀tá mi, wọn ò pa mí lọ́mọ, ṣùgbọ́n tó fi ṣẹ̀ wá kì í ṣe èmi ni wọ́n ṣẹ̀, wọ́n ṣẹ̀ gbogbo ọ̀dọ́. Gbogbo ọ̀dọ́ ni wọ́n ṣẹ̀. Brọ́dà mi Isiaka, tó bá dọjọ́ mi, ẹ pè kẹ́ ṣe béèrè,
mo sọ síwájú sílẹ̀ kan pé àwọn tó tẹ̀ jẹ́ olóyè láàrin ìlú tó jẹ́ àgbàlagbà wọ́n pè mí wọ́n sì ṣèwádìí ọ̀rọ̀ lẹ́nu mi, mo ṣàlàyé fún wọn. Wọ́n mọ̀ pé ní tí mo sọ òtítọ́ ọ̀rọ̀ ni. Ọ̀rọ̀ tá a sọ nígbà tí àwọn èèyàn wá ṣe rálì nílùú Ṣàgámù, ẹ má rò pé bóyá àwọn ọmọ Ṣàgámù náà jáde. Ọmọ Ṣàgámù tó wà ń bẹ̀ ò pọ̀. Ọmọ Ṣàgámù tó wà ń bẹ̀ wọn ò pọ̀ rárá. Àlejò ló pọ̀ jù nínú àwọn tó wá ṣe ìwọ́de yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kó tó di pé wọ́n dé ni àwọn ọlọ́pàá yìí ti wà ń bẹ̀ tó jẹ́ pé ààfin, iwájú ààfin làwọn ọlọ́pàá yìí pọ̀ sí. Brọ́dà mi Ọmọlájà, ẹ sọ fún mi, ṣé ẹ̀yin lẹ pè ọlọ́pàá pé kán wá dúró síbẹ̀? Ẹ bá mi lọ bi area commander lóhùn, ẹ bá mi lọ bi area commander pé ta ló pe area command pé àwọn ẹni báyìí o wọ́n fẹ́ ṣe rálì, ẹ gbọ́dọ̀ jẹ́ kán ṣe é. Ẹ lọ bá mi ṣèwádìí ọ̀rọ̀ yẹn. Èmi tèmi ń bá yín sọ̀rọ̀ ń bí yìí, brọ́dà mi Ọmọlájà Isiaka, Ọlọ́run sì fún wa láṣẹ díẹ̀, ó sì fún wa lágbára díẹ̀ tó jẹ́ pé a ní connection káàkiri díẹ̀díẹ̀. Eléyìí kì í ṣe pé bóyá à ń sọ àsọdùn ọ̀rọ̀ àbí nǹkan kan. Nítorí bàbá mi Ọmọlájà Isiaka, mi ò mọ̀ yín sí oníjàgídíjàgan èèyàn, òun ló fa àlàyé ọ̀rọ̀ tí mo ṣe fún yín. Brọ́dà mi Azeez Òòṣà, ẹ̀yin náà ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ lọ ṣèwádìí ẹ̀. Brọ́dà mi Ọlá Onípẹ̀kun Muideen Ọlárẹ̀wájú, ẹ̀yin náà ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ yìí. Mo rí pé ẹ̀yin tẹ́ ń tẹ àtẹ̀jíṣẹ́ nìyẹn, ṣùgbọ́n ẹ ṣèwádìí ọ̀rọ̀ dáadáa kẹ́ mọ̀ bí ọ̀rọ̀ ṣe jẹ́. Ájú wa ṣe. Nǹkan kejì tí ọba Babátúndé Àjàyí tí wọ́n ṣe, tí èmi sì ń rí pé kò yẹ kí ọba tó jẹ́ ọba tó tóbi bẹ́ẹ̀ yẹn kó máa ṣe. Ọba tó tóbi ni Babátúndé Àjàyí, ọba Àkárìgbò of Rẹ́mọland. Ẹ wòye ìlú tẹ̀ ń control. Kí brọ́dà mi Isiaka kan máa gbọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí, kán sì lọ ṣèwádìí ẹ̀ dáadáa. Mi wá lè sọ tẹ́yin fúnra yín bá lọ́wọ́ nínú ntàwí yìí. Tẹ́ ẹ̀ bá lọ́wọ́ nú ẹ̀, ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ yìí kẹ́ wo bó ṣe jẹ́, kẹ́ tó ta àtẹ̀jíṣẹ́ sí mi, kẹ́ fi fún mi lésì. Ọba Babátúndé Àjàyí ìlú Ìmákún lápapọ̀ wọ́n gbé kéèsì wá sí ọ̀dọ̀ Babátúndé Àjàyí, ọba Àkárìgbò of Rẹ́mọland, nípa ọ̀rọ̀ ọba kí là ń porúkọ ẹ̀, Adéwálé Onírànìkẹ́. Ọ̀rọ̀ yìí ti di wàhálà, àìmọye ẹ̀mí tó ti sọnù, àìmọye èèyàn tó ti sọ dá láàbọ̀ ara nípa pé àfipá ń gbalẹ̀ onílẹ̀, tí wọ́n sì gbé ọ̀rọ̀ yìí wá sí ọ̀dọ̀ bàbá wa Babátúndé Àjàyí, ọba Àkárìgbò ti ìlú Rẹ́mọ. Wọ́n wá lákọ̀ọ́kọ́, gbogbo ìlú Makuná dìde tán wá sọ́dọ̀ ọba Babátúndé Àjàyí, ọba Àkárìgbò ti ìlú Rẹ́mọ. Bàbá promise wọ́n ṣe ìlérí pé àwọn máa wá nǹkan ṣe sọ́rọ̀ yìí, àwọn á yanjú ẹ̀. Nígbà tí ìlú Makún retí remú tí wọn ò gbọ́ nǹkan kan, wọ́n tún gbégbésẹ̀ lẹ́lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì yìí wọn ò tẹ àtẹ̀jíṣẹ́ sí mi rárá. Wọ́n ṣe àfihàn ètò, mi mọ́ mo ṣe lè pè ní Yorùbá ni fídíò call, òun ni wọ́n ṣe. Wọ́n ṣe fídíò call tí mo ń wo bàbá wa Babátúndé Àjàyí, ọba Oyèṣọlá Ẹwùsì kábíyèsí bàbá, gbogbo wọn jọ wà ń bẹ̀. Nígbà tí Jamiu Olódodo sọ̀rọ̀ tán, former chairman youth Ṣàgámù tó sọ̀rọ̀ tán, ni bàbá wa Oyèṣọlá kábíyèsí ọba Ẹwùsì ti ìlú Makún ni wọ́n ní kí Jamiu Olódodo mú microphone wá pé kí kábíyèsí tó sọ̀rọ̀, àwọn máa sọ ọ̀rọ̀ kan. Wọ́n sì sọ fún bàbá, wọ́n sọ fún ọba Àkárìgbò ti ìlú Rẹ́mọ, ọba Babátúndé Àjàyí, pé ọ̀rọ̀ yìí àwọn ti wá bí lẹ́ẹ̀kan, àwọn sì ti ṣe sùúrù tó láti ọdún yìí, pé ó ti tó gẹ́ ọjọ́ 7 péré ni àwọn lè yọ̀ǹda kí bàbá fi yanjú ọ̀rọ̀ yìí,
bàbá sì gba máìkì wọ́n sì ṣe ìlérí pé àwọn máa wá àtúnṣe ṣe sí ọ̀rọ̀ náà, pé kí ọjọ́ méje yẹn tó pé àwọn á wá àtúnṣe ṣe sí. ṣebí bàbá tá à ń sọ yìí, bàbá tá à ń sọ yìí, bàbá Adéwálé, ọba Adéwálé Oníranìkẹ́ tá à ń sọ yìí, ó wà ní pálásì lọ́jọ́ tá à ń sọ̀rọ̀ yìí. Kí ló ná bàbá wa Àkárìgbò ọba Babátúndé Àjàyí láti pe bàbá yìí sí àkíyèsí pé bàbá wa bí kábíyèsí nǹkan yìí ẹ gbọ́dọ̀ ṣe mọ́, mi gbọ́dọ̀ tó gbọ́ pẹ́kẹ́ńbẹ̀ yẹn títí di ìgbà báyìí. Ṣùgbọ́n kò sí nǹkan tó jọ. ọba Babátúndé Àjàyí wọn ò ṣe nǹkan kan sí ọ̀rọ̀ tá à ń sọ yìí tí wọ́n fi kúrò ní orílẹ̀-èdè Yorùbá. wá sọ fún mi, brọ́dà mi Ọmọlájà Isiaka Ọlá, ṣé mò ń dẹ́yìn ẹnu mi sọ̀rọ̀ ni? ṣé nọ́nsẹ̀nsì ni mo wá sọ yẹn? ṣé rọ́bìṣì ni mò ń sọ yẹn? mo fẹ́ kó tẹ àtẹ̀jíṣẹ́ yìí padà kó fún mi lésì, àbí kó lọ ṣèwádìí àwọn ọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ tí ò bá ti rí bẹ́ẹ̀. tẹ́ bá tẹ àtẹ̀jíṣẹ́, tẹ́ bá dá sọ̀rọ̀, ẹ ṣèwádìí, ẹ béèrè kí ló ṣẹlẹ̀. tẹ́ bá tẹ bá ẹ nítọ̀hún yẹn jà, ẹ kọ́kọ́ ṣèwádìí ọ̀rọ̀. tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀, bóyá ẹ jà ni o, bóyá wàá pẹ̀tù sẹ́ni ẹni o, bóyá wàá sọ fẹ́ni pé tọ́ bó ṣe rí ẹ bá má ti sọ bẹ́ẹ̀ yẹn, ẹ bá jẹ́ ká fi létọ́ ni, ẹ wà bẹ́ẹ̀ ṣe dọ́gbọ́n láti lo ọ̀rọ̀ Yorùbá láti fi yanjú ẹ̀. ìyẹn ni àwọn àgbàlagbà ń pè ní eégún òtòlò, láti fi tu ọ̀rọ̀ yẹn. ẹni tá a bá nà òun lára máa ta. brọ́dà mi Ọmọlájà Isiaka, eléyìí jẹ́ ọ̀rọ̀ tí màá sọ fún yín. ẹ jẹ́ ká jọ ṣe dáadáa. ọ̀rọ̀ lẹ́ Yorùbá a ò padà sẹ́yìn, ó di dandan. ṣé ó yẹ kí ọba kan nílùú, ó tẹ̀ jẹ́ tó dójú tì mí gidi, nítorí pé àwọn ọba ti wà lógùn state nìkan ni wọ́n polongo sáyé pé wọ́n tẹ̀lé bàbá Bọ́lá Ahmed Tinubu. láyé àtijọ́ bèmí ṣe gbọ́njú, ọba kì í ṣòṣèlú. brọ́dà mi ọ̀kan làwọn Adésínà, ẹ ṣé káàbọ̀ sórí ètò. ìyáàfin Afusat Àníkẹ́, ẹ káàbọ̀ sórí ètò. ọba kì í ṣòṣèlú, bẹ́ẹ̀ ni ọba ò lẹ́sìn. látọjọ́ tí èmi ti gbọ́njú, èmi jinlẹ̀ nínú ìṣẹ̀ṣe. brọ́dà mi Isiaka, ẹ lọ ṣèwádìí ẹ̀. ọba kì í ṣe òṣèlú, ọba kì í ṣe ẹ̀sìn, ọba ò ní ẹ̀sìn kan. gbogbo ẹ̀sìn tó bá ń sìn ń lù tọ́ba ni, gbogbo ohun tó bá ń ṣe ń lù tọ́ba ni. kì í ṣe pé kí ọba máa gọ sẹ́yìn ìka kan láti hùwà nítorí owó. brọ́dà mi Ọmọlájà Isiaka, ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ mi dáadáa. àwọn bàbá yìí ò ro tọ̀la. tó bá jẹ́ pé wọ́n ro tọ̀la ni, wọn ò ní máa tẹ̀lé olóṣèlú lọ máa gba owó lọ́wọ́ olóṣèlú láti fi máa against nǹkan tá a gbé dání. ń táwa ń jà fún tí àwọn bàbá yìí náà pẹ̀lú, ǹjẹ́ àwọn ṣán lọ́rọ̀ lẹ́nu bí? wọn ò lọ́rọ̀ lẹ́nu. àwọn olóṣèlú yìí ti useless àwọn bàbá yìí. nínú ìpàdé kan tí wọ́n ṣe, nínú àpèjẹ kan tí wọ́n ṣe níbì kan, tí bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá second tó débẹ̀, bàbá Bọ́lá Ahmed Tinubu yìí ṣe ló jókòó tó ń ju ọwọ́ sí Ọọ̀ni of Ifẹ̀. á bà yálà yá ẹ̀. á bà yálà yá Tinubu. níwájú Ọọ̀ni of Ifẹ̀. ṣé tó bá fẹ́ gbé ìgbà tí ọba wa Síjú Adé wà ń bẹ̀, wọn ò bí bàbá ńlá bàbá ẹ̀dá kó ṣe bẹ́ẹ̀? ibẹ̀ ló máa ti kọ́ èpè fún tó sì máa mọ. àwọn nǹkan yìí làwa náà ń jà fún, nítorí pé àwọn tí wọ́n jẹ́ ọba wa yìí, àwọn náà useless ara wọn, wọ́n ti sọra wọn dìdàkudà lọ́wọ́ olóṣèlú. brọ́dà mi Ọmọlájà Isiaka, tí ọba Babátúndé Àjàyí tán bá padà dé, ẹ lọ bí wọ́n léèrè pé ṣé wọn ò lọ gba àṣẹ lọ́wọ́ chairman local government kan tó travel. wọn ò bí wọn kú kán má lọ gbàṣẹ lọ́wọ́ ẹ̀. ṣé yóò rí bẹ́ẹ̀? chairman local government, ṣé wọ́n bí chairman local government dáa kó wá sọ pé òun fẹ́ béèrè bí mo fẹ́ rìnrìn ayé mi nígbà tó ń ṣe pé fún. àwọn nǹkan yìí pẹ̀lú nǹkan táwa ọ̀dọ́ ń jà fún, ṣùgbọ́n àwọn bàbá yìí atẹnujẹ ò jẹ́ kó mọ nǹkan tán lè ṣe.
àtẹnujẹ ìjẹkújẹ òun ló ṣe àwọn bàbá wa yìí. tá a bá ń sọ̀rọ̀ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ máa ń ṣáìdì wọn ó máa ń dùn mí fún yín nítorí pé ọ̀dọ́ ni yín tẹ́ ẹ bá wà fortunate láti rí ṣéǹjì kan àbí nǹkan kan. ìwọ brọ́dà mi tí mò ń sọ̀rọ̀ nípa èyí ṣé ogun ìrọ̀rùn ló fi ní ṣéǹjì lọ́wọ́ ni òun jagun jẹun ni. ẹ jẹ́ kí gbogbo wa jọ mọ̀ wípé ń tá a gbé dání ń tó máa wúlò fẹ́mi àtẹ̀yin ni kì í ṣe fẹ́nìkan. ṣé mi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ṣọ́lọ́run ò ti dá mi lóhùn ni níwọ̀nba àyè ara mi ọlọ́run ti kẹ́ mi ó ti fi àwọn nǹkan ó ti fi bò mí láṣìírí ibi tí mo wà mi ò rí ìyà ò jẹ mí mo ń rí lò. tí n bá bọ́ sí títì ìsìn kò sí gallop mọ́tò tó wù mí ni mò ń lò. mi ò fi ìnira lólé ayé mi ní ìrọ̀rùn ni mo wà ń bí. ọlọ́pàá ò lè rí mi tá à ń sì kó àràsì mi. ọjọ́ tí mo pàdé miyọ̀ tó ń control bí tí mo wà ọjọ́ tí mo pàdé ṣe mo wò pé ṣé miyọ̀ dẹ̀ lélẹ̀. tó bá jẹ́ pé ìlú nàìjíríà ń bẹ̀ yẹn ni ẹ rí àwọn ọlọ́pàá tí ó tẹ̀lé gan tẹ̀ ní jẹ́ kẹ́ rí àjọ kíra tájọ sọ̀rọ̀ tájọ ṣe jókòó ń ṣàwàdà. gbogbo èyí là ń sọ fẹ́yìn èèyàn wa torí pé àwa ti rí ìrírí níbi tá a wà yìí. ẹ̀yin èèyàn mi tẹ́ ń wò mí lé èmi tẹ́ ń wò yẹ ọmọ oko ni mi ò mọ̀ nǹkan kan ṣùgbọ́n ọjọ́ tí mo dé lu Dubai ọjọ́ yẹn lójú mi là wípé ṣé pé ìlú kan wà tó rí báyìí. ṣé pé ìlú kan wà tó rí báyìí torí pé nígbà tí mo wà ní Ṣàgámù ibi tán ti bí mi mo máa ń kára mi mọ́ èèyàn kan tó jẹ́ pé ó jẹ́ kinní ṣùgbọ́n gbà mo dé lu Dubai mo rí pé mi ò jẹ́ nǹkan kan. pàápàá àwọn tó jẹ́ olórí wa wọn ò jẹ́ nǹkan kan. broda mi Ọmọlájà Isaka mo fẹ́ kó ìwọ náà gbìyànjú láti jáde ìwọ kúrò nílùú Nàìjíríà kó tẹ̀ bọ́ sí bóyá Dubai àbí kẹ́kọ̀ọ́ lọ sí South Africa. ń tà ń sọ yìí tó bá ní support mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a dẹ̀ ń sọ̀rọ̀ nípa àwọn yìí wọ́n jáde wọ́n rí nǹkan yẹn wọ́n fi ń ṣe ìkà fún àwa tá a kù ni nítorí pé wọ́n fẹ́ ká máa wò wọ́n bí Ọlọ́run tí ò sì lè rí bẹ́ẹ̀. ẹ̀dá kan ò lè pera ẹ̀ lọ́lọ́run ò lè ṣiṣẹ́ Ọlọ́run láéláé ò kẹ́lẹ́ dọ́lọ́run láéláé. brọ́dà mi Owólabí Tìámíù mo máa fún yín lésì àwọn ọ̀rọ̀ tẹ́ sọ yìí ṣùgbọ́n kì í ṣe nísìnyí ó lè jẹ́ lẹ́yìn tó mo lè tẹ àtẹ̀jíṣẹ́ sí yín. ẹ ṣé mo dúpẹ́ pẹ̀lú àkíyèsí yín. ṣe rí ń tà ń sọ ọba Babátúndé Àjàyí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ ọmọ makun ni mí. tá a bá sọ pé mo fẹ́ bá ọba Babátúndé Àjàyí du ipò ọba. wọ́n jẹ́ bàbá tí mo fẹ́ràn dáadáa kí n tó kúrò nílé. lẹ́yìn tí mo tún kúrò nílé ó ní àwọn kan tí wọ́n mú ẹjọ́ mi lọ sí ọ̀dọ̀ wọn ṣùgbọ́n ìgbà tán gbọ́ ọ̀rọ̀ yẹn mi ò tẹ̀ rójọ́ mi ò sọ nǹkan kan ṣùgbọ́n ìgbà tán gbọ́ ọ̀rọ̀ yẹn mo gbọ́ ohun tí wọ́n sọ torí pé àwọn èèyàn jíṣẹ́ fún mi nǹkan tí wọ́n sọ. láti gbà yẹn ìfẹ́ wọn sì tún wà lọ́kàn mi. ṣùgbọ́n bàbá ẹ má jẹ́ ká tanra wa èmi àti bàbá atúkanra ń bì kan dáadáa tá a mọ́ra dáadáa tó jẹ́ pé ibi tá a ti mọ́ra ó deep gan. ṣùgbọ́n Elédùmarè ò kọ́ wa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sòótọ́ òtítọ́ ọ̀rọ̀ fúnra wa. brọ́dà mi Owólabí Tìámíù mo mọ̀ pé ẹ mọ̀ bàbá dáadáa ṣùgbọ́n ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ mi fínífíní. àkọ́kọ́ ètò tí mo kọ́ ṣe fún wọn nígbà tí mo rí i pé wọ́n pẹ̀lú ẹni tí Tinubu lò lógùn state kì í ṣe àwọn nìkan gbogbo paramount ruler lógùn state pàápàá náà lò. ìpàdé tó jọ ṣe kì í ṣe ìpàdé kọ̀kọ̀ wọ́n gbé sí gbogbo ayé tí gbogbo ayé rí. ẹ lọ Google nǹkan tí mo sọ yìí. mo sọ̀rọ̀ sí bàbá wa Aláké nítorí pé wọn ò fẹ́ ká bọ́ lóko ẹrú. mo sọ̀rọ̀ sólówú gbogbo àwọn tí wọ́n ṣe ìpàdé yìí tí wọ́n sì gba owó tó tó owó lọ́wọ́ bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí ò sì yóò rí bẹ́ẹ̀. ìlú òyìnbó ni bàbá wa ọba Babátúndé Àjàyí ni wọ́n gbé dáadáa. wọ́n mọ bí nǹkan ṣe ń lọ wọ́n mọ bí ìlú ṣe rí wọ́n mọ bí nǹkan gbọ́dọ̀ ṣe rí. kò yẹ kí àwọn tó pẹ̀lú àwọn tá à ń sọ yìí láti wu àwọn ìwà yìí. tẹ́ ẹ bá rí mi tí mo bá bọ́ síta tí mo bá sọ̀rọ̀ ẹ má wò ó pé mi nìkan ni mò ń sọ̀rọ̀. n tí mò ń sọ yìí
ọba tó mọ̀ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí wọn kì í ṣe díẹ̀ lógùn state. Bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín. Tí mo bá bọ́ síta tí mo bá sọ̀rọ̀, mi ò kàn sọ̀rọ̀ láì má mọ nǹkan tí mò ń ṣe. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa, ẹ má jẹ́ ká wò pé bóyá ẹnìkan dá sí wa kó sì máa dùn, kó máa ṣe nǹkan tó máa dùn aráàlú lọ́kàn nítorí pé ó dá sí wa ká wá fọwọ́ bò ó. Ẹ jẹ́ ká pariwo. Nǹkan yìí ló ń ba ilẹ̀ Nàìjíríà jẹ́. Nǹkan yìí ló ń da ìlú Nàìjíríà rú. Òun ni ò jẹ́ kí oníkálukú wá rọ́nà lọ. Àwọn nǹkan wọ̀nyí ni ò jẹ́ ká rọ́nà lọ. Ó di ọjọ́ tí gbogbo wa bá ń sọ̀rọ̀ sókè, tó bá fún oníkálukú láàyè láti sọ̀rọ̀ nú ẹ̀, ọjọ́ yẹn látò rọ́nà lọ. Àwọn nǹkan tí mo sọ nípa ọba wa Babátúndé Àjàyí, ẹ lọ ṣèwádìí nípa ẹ̀ tó bá yẹ pé báyà mo fi parọ́ mọ́ wọn ni. Lórí ọ̀rọ̀ ìlú Makun tí mo sọ yìí, ẹ lọ ṣèwádìí ẹ̀. Kémi yìí tó kúrò nílé lọ̀rọ̀ ìlú Makun tí ń ṣẹlẹ̀. Wọ́n fẹ́ pa mí mọ́nú mọ́tò lọ́jọ́ kan ni. Brọ́dà mi Ọmọlájà Isiaka, ẹ wà nílànà ọ̀rọ̀ tí mo sọ yìí. Mo mọ̀ pé wà nílànà ọ̀rọ̀ yìí. Brọ́dà mi kan Aláyọ̀, wọ́n wà nínú mọ́tò mi lọ́jọ́ tí mo sọ yìí. Ìbọn tí àwọn ẹni yìí yìn sí mi, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ mọ́. Lórí ọ̀rọ̀ tí mo sọ yìí, ọ̀rọ̀ ọba Onírànìkẹ́ yìí, òun àti Mboro tó jẹ́ àbúrò Olúbánọ́jọ wà nídìí ọ̀rọ̀ yìí. Mi ò sọ àhesọ ọ̀rọ̀ ní tí mo mọ̀ dáadáa ni. Nígbà tá a tún tiraka tá a mú nínú wọn, wọ́n tún sọ̀rọ̀ yìí di false information mọ́ wa lọ́wọ́ nítorí pé wọ́n gbówó fáwọn ọlọ́pàá lọ́dún náà lọ́hùn. Olúwo ìlú Makun wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ tí mo sọ yìí. Àìmọye àwọn àgbààgbà nílùú Ṣàgámù tó mọ̀ nípa ọ̀rọ̀ tí mo sọ yìí. Ìmọ́lẹ̀ bàbá wa Ìmọ́lẹ̀ wọ́n wà láyé ńgbà tí mo sọ̀rọ̀ yìí. Wọ́n pe Ìmọ́lẹ̀ sí ààfin Ẹ̀wùsì lọ́jọ́ náà lọ́hùn pé ràn wá lọ́wọ́ pẹ̀lú ohun tó ń ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n bàbá lòun ò lè lọ nítorí pé ní ọjọ́ náà wọ́n ní ká má gbébọn wọbẹ̀, ká má mú àdá wọbẹ̀, ká ṣáà rí pé a lé wọn kúrò. Báwo la ṣe ṣe? Àwọn bọ́ìsì tí àwọn pípù yìí kó sínú oko lọ́dún náà lọ́hùn wọ́n lé 300. Àwọn ọmọ tí wọ́n yìnbọn fún lọ́jọ́ náà, nínú àwọn tó jẹ́ àbúrò mi tó yìnbọn fún lọ́jọ́ náà, àwọn méjì ni ìbọn bà tó jẹ́ pé DPO Ògìjò Mr. Wálé lọ́dún náà lọ́hùn ṣe náà wò pé àwọn ọmọ yẹn máa kú. Mi ò mọ ojú tí mo fi gbé wọn dé ọkàn wá lọ́jọ́ náà láti lọ yọ ọta àbọ̀ lára wọn. Ẹ̀yin èèyàn mi ò sọ àhesọ ọ̀rọ̀ o. Mo ń sọ nǹkan tójú mi tó, mo ń sọ nǹkan tójú mi rí, mo ń sọ nǹkan tí mo mọ̀ nípa ẹ̀ ni. Ṣé irú ọ̀rọ̀ yìí ló yẹ kán kó dé ọ̀dọ̀ bàbá wa Babátúndé Àjàyí? Kán má wàá rí nǹkan ṣe sí kán máa fi ọ̀rọ̀ náà falẹ̀. Ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ tí mò ń sọ yìí dáadáa. Ọba Onírànìkẹ́, ọba Adéwálé Onírànìkẹ́, òun ló ń fi ogun yìí ja gbogbo oko Makun lọ́dún náà lọ́hùn. Arákùnrin kan ní ìlú Ajébọ̀, a pe abúlé yìí ní abúlé Ajébọ̀. Ó lọ sí oko pẹ̀lú ajá lọ́wọ́. Alọ́ ẹ̀ la rí àrí àbọ̀ ẹ̀dùn ní bá ṣe ń sọ̀rọ̀ yìí. Àwọn ajá nìkan náà padà wálé. Ẹ sọ fún mi ẹ̀yin èèyàn mi. Wọn ò rí òkú ẹ̀, wọn ò rí ààyè ẹ̀ di bá ṣe ń sọ̀rọ̀ yìí. Ní abúlé Ajébọ̀ lóko Makun lórú àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ni. Ṣé irú ọ̀rọ̀ yẹn ló yẹ kán gbé dé ọ̀dọ̀ ọba? Kọ́ba wa máa dá ọjọ́ sí bígbà tó yẹ pé màá mọ̀ máa jẹ́ kẹ́ni ṣe nǹkan tó máa ṣe tán. Ẹ wo, tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, màá sọ̀rọ̀ kọjá yìí. Ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ńbẹ̀. Ìyáàfin Blessing Àjàṣẹ́, ẹ ṣé mo dúpẹ́ jàre, ẹ káàbọ̀ sórí ètò. Ìlú Yorùbá ó ti dúró, ilẹ̀ Yorùbá ti dúró. A ò lè padà sẹ́yìn nítorí pé a ò fẹ́ ṣe ẹrú mọ́. Àwa náà fẹ́ dá lára ara wa. Ẹ jẹ́ ká ní freedom. Ẹ ṣí wálẹ̀. Ẹ jẹ́ kí ìrọ̀rùn dé bá ìlú Yorùbá.
ẹ̀yin tẹ́ máa ń sọ pé ká má ṣe bu ọba ẹ ṣe bá wa bá àwọn ọba sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn náà wu ìwà tó máa tẹ́ aráàlú lọ́rùn. ẹ jẹ́ kí àwọn bàbá yìí hùwà tó máa tẹ́ wa lọ́rùn. ẹ jẹ́ káwọn bàbá yìí ṣe ìṣe tí àwa gan máa fi rí wọn gẹ́gẹ́ bí bàbá. ẹ sọ fún àwọn bàbá wa yìí ẹni kan kó àwọn ọ̀dọ́ mọ́ra ọ̀dọ́ á fẹ́ràn wọn gbà yẹn. àwọn ọba yìí náà ń tà wá àwọn ọba yìí náà ń ṣe wá láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ẹ wo àwọn ọba wa tán gba owó ikú Abíọ́lá ṣe báwọn bàbá yìí náà ni. kí ló dé? ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ ká bá àwọn bàbá yìí sọ̀rọ̀ kó lè ṣe ń ta afẹ́ fún wa. tó bá jẹ́ pé bí àwa ṣe gbé ọ̀rọ̀ Yorùbá làwọn ṣe gbé ni ìbá ti dára jù. èyí tán tàn wá pé tí Bọ́lá Ahmed bá débẹ̀ ó ní tí ó ṣe fún wa kò sí nǹkan kan tó fẹ́ ṣe fún wa. bàbá wa Bọ́lá Ahmed fún ara ẹ̀ ó mọ̀ pé tóun bá débẹ̀ kò sí nǹkan tóun fẹ́ ṣe agbára yẹn ló ń lé lọ kì í ṣe nǹkan míì. bàbá ò tí ì débẹ̀ gan ẹ̀wù wákíwà tó ń wù ní tó ń bí èmi nínú gangan nìyẹn pé àpẹẹrẹ rere wo lẹ rí lára Bọ́lá Ahmed Tinubu gan tẹ́ fi wò pé òun ló fẹ́ gba Yorùbá sílẹ̀. nígbà tó jẹ́ pé Bọ́lá Ahmed Tinubu yìí pépà yẹn wà lọ́wọ́ mi bí yìí òun ló kọ́kọ́ mú ọ̀rọ̀ yẹn wá pé òun ò nígbàgbọ́ nínú ìṣọ̀kan Nàìjíríà. ó lóun ò nígbàgbọ́ nínú ìṣọ̀kan Nàìjíríà bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló kọ́kọ́ sọ ọ̀rọ̀ yìí jáde. ṣùgbọ́n nígbà tí bàbá ti ń tọ́ owó ìjọba wò bàbá ti ń wo owó ìjọba brọ́dà mi Samuel Peter Adésọ̀yà ṣé mo dúpẹ́ bàbá ti ń tọ́ owó ìjọba wò wọ́n ti wo bí àwọn nǹkan yẹn ṣe rí. òun làwọn náà dẹ̀ ṣe wò pé jẹ́ kí èmi náà débẹ̀ kí n lọ ṣe tèmi wálé. nítorí ẹ̀ gbogbo ẹ̀yin èèyàn wa gbogbo ẹ̀yin ọ̀dọ́ kì í ṣe pé bóyá ṣe ni àwọn bàbá yìí wù wá láti máa sọ̀rọ̀ sí báyìí ṣùgbọ́n àwọn ni wọ́n wu ìwà yìí àwọn náà fẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́. wọ́n fẹ́ kí nǹkan tó dáa kó bàjẹ́ ní tí a wà nínú ẹ̀ wọ́n ò fẹ́ ká bọ́ nínú ẹ̀. ẹ̀yin èèyàn mi màá tún sọ lẹ́ẹ̀kan sí lórí ètò yìí tí a bá káramọ́ láti gba Yorùbá Nation tó bá tó nǹkan bí ọdún mẹ́wàá lónìí àbí kí n sọ pé ọdún mẹ́ẹ̀ẹ́dógún mi ò ní parọ́ fún yín Yorùbá ti di ẹrú pátápátá ó di láyé gbére ṣòkòtò wèrè. ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀ ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe àwọn olóṣèlú yìí fẹ́ lò wá ni. n tí òkè yí àwọn náà ni wípé wọ́n á lo àwọn fún ara wọn n táwọn fẹ́ lọ fún yìí tó ń jọ àwọn lójú yìí tán bá débẹ̀ wọn ò lè rí nǹkan kan ṣe ṣùgbọ́n nígbà tán bá padà wálé wọ́n á wá padà wá di ẹrú pátápátá. fún àpẹẹrẹ ẹ̀yin èèyàn wa ẹ wo ìlú Èkó báyìí Sẹ́ríkì Fúlàní ó ti ń gba àṣẹ ọba Akínolú ó ti gba àṣẹ lẹ́nu ọba Akínolú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀ mi. ọba Akínolú ò láṣẹ lẹ́nu mọ́ lẹ́kọ̀ọ́ Sẹ́ríkì Èkó ti ń gba àṣẹ lọ́wọ́ ẹ̀. díẹ̀ ṣé tán bá ti gba Èkó ṣé wọ́n ti ń gbalẹ̀ Yorùbá tán. ẹ̀yin brọ́dà wa tẹ̀ ń ṣàdí wọn tẹ̀ ń tàdé tẹ̀ ń pè tẹ̀ ń ṣe kinní ẹ jára yín ẹ má torí ìgbádùn bí ọdún mẹ́rin kẹ́ fi bà ìgbésí ayé àwọn ọmọ wa jẹ́. àwọn ọmọ wa ládẹ̀ ń jà fún àwa ti bá ti wá débì kan ná ṣùgbọ́n
àwọn bàbá wa jẹ̀yà, àwọn bàbá wa jẹ̀yà yìí àwa náà tún jẹ, ṣáàtú wa lajúlẹ̀ káwọn ọmọ wa tó wá jẹ ni. Ẹ wo àwọn ọmọ EndSARS, ẹ wo wọ́n ṣe pa àwọn ẹni ẹlẹ́ni dànù. Tẹ̀sí sọ pé Tinubu yìí ni, tí ò bá ṣe Tinubu ló gbébọn lọ bẹ̀, ìjọba Tinubu ni, ìjọba APC ni, àbí ṣé ìjọba tèmi níbí, àbí ìjọba ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì wọn yìí ni, ṣé ẹ̀yin tẹ́ ń sọ́pọ̀tì àwọn ẹni yìí, ṣẹ́yìn lẹ lọ pa àwọn ẹni ẹlẹ́ni dànù ní October 2020. Àwọn àkíyèsí yìí ló yẹ ká jọ pera wa sí. Kí ló dé tó yẹ pé àwọn ẹni yìí náà làwọn bàbá yìí tó wá tẹ̀lé lẹ́yìn? Ẹ ṣé o bàbá mi, Ọbásanjọ́ wà láyé bí aláìsí ni. Bàbá wa Ọ̀ṣínbàjò tó jẹ́ igbákejì ààrẹ, ṣe bó yẹ kó tẹ̀lé ìjà fún Yorùbá, ṣó lè rí nǹkan kan ṣe ni, kò sí nǹkan tó fẹ́ ṣe. Brọ́dà mi kan bá mi sọ̀rọ̀ lánàá, arákùnrin bá ní ṣèbá ní àwọn sínétọ̀ ń bẹ̀, sínétọ̀ wo la ní ń bẹ̀? Èèyàn 5 nínú èèyàn 20 kí náà fẹ́ dá ṣe? Mo fi ṣe àpẹẹrẹ ni, àbí mélòó ni sínétọ̀ ta ní nílẹ̀ Yorùbá? Àtàwa àti Ìgbò bóyá 28 out of 1 something. Kí náà fẹ́ dá ṣe ẹ̀yin èèyàn mi? Agbára yìí ti pọ̀jù lórí wa, agbára yìí ti pọ̀jù lórí wa. Kò sí ọ̀nà tí a lè gbà tá lè fi yọjú pé kò ní kálukú dúró lórí ààyè. Wọ́n ní houseboy ní bàbá wa Ọ̀ṣínbàjò. Tó ẹ̀yin ọ̀dọ́ tẹ́ bá máa jà nípa nǹkan tá a gbé dání yìí, ẹ rò dáadáa, nítorí pé ẹ̀yin bímọ báyìí, kì í sì ṣe gbogbo ẹbí yín ni Elédùmarè ti ní kán wà láàyè ara wọn kán máa jẹ gbádùn. Nínú ìṣòro òun oníkálukú wa ti ń jẹ ta ti ń mu. Nínú òfin nínú ọ̀la òun lọ̀rọ̀ àwa ọmọ Yorùbá. Ẹni tẹ́ ẹ bá rí tí Ọlọ́run bá kẹ́ nílẹ̀ Yorùbá tó ní ṣèǹjì dání, ìdà kó jẹ́ ẹni tó ní akíkanjú tó lè jagun, àbí ẹni tó rí ààyè láti wọnú òṣèlú tóun náà rí ṣèǹjì kó. Tó o bá ti lè ṣe èyí, o ò lè jẹ́ nǹkan kan nínú Nàìjíríà, èpè kọ́. Kò yẹ kó rí bẹ́ẹ̀, nítorí pé nínú ìlú kọ̀ọ̀kan ní nǹkan kan wà fún ẹnì kọ̀ọ̀kan. Tá a bá ti ń bímọ, ó yẹ kó máa ní nǹkan tí ìjọba máa gbé ṣe fún ọmọ. Gbogbo àwọn ààyè wọ̀nyí ló wà nílẹ̀ tó jẹ́ pé oníkálukú wọn kàn ń kó owó yìí, wọ́n ṣe bó ṣe wù wọ́n ni. Bàbá mi Ayọ̀ Oyèṣàánú, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi ọmọ Èkìtì Ọlátúndé Awẹ́, ẹ ṣé bàbá, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣé mo dúpẹ́ sà. Brọ́dà mi Afọlábí, ẹ ṣé. Nítorí ìdí èyí, ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká jọ pawọ́pọ̀, ẹ jẹ́ ká pawọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá Nation. N tó wà nínú Yorùbá Nation kì í ṣe nǹkan kékeré. Ẹ jẹ́ ká jọ kéde ẹ̀ sí etí àwọn èèyàn wa nílé lóko. Ẹ̀yin ọ̀dọ́ tẹ́ ẹ bá wà nínú òṣèlú, bóyá wà nínú PDP àbí wà nínú APC, fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ Yorùbá Nation. Ṣé rí ìwọ̀nba ọpọlọ tí Ọlọ́run fún yín nípa ọ̀rọ̀ òṣèlú yẹn, nígbà tá a bá gba nǹkan wa wálé, ẹ̀yin ò ṣe jẹ́ ká lò fúnra wa. Ẹ̀yin ẹ jẹ́ ká wá mú ẹ tọ́jú ọpọlọ yẹn tẹ́ ẹ ní nípa òṣèlú yẹn, ẹ jẹ́ ká wá lò ó fúnra wa nílé. Ẹ wo àwọn Ìgbò ṣẹrù mọ́gọ̀ ni, gbogbo wọn pátápátá náà support àwọn èèyàn wọn. Gbogbo wọn náà support àwọn èèyàn wọn. Wọ́n ṣẹ̀kọ́ wọn underground. A rí àwọn bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá, ṣùgbọ́n wọn ò pọ̀. Mo rí pásítọ̀ kan tí wọ́n sẹ́ndì kíní wọn sí mi láàárọ̀ yìí.
nígbà tí mo wo ọ̀rọ̀ tí bàbá yìí sọ, ó jẹ́ ọ̀rọ̀ tí mo ti sọ fún bàbá wa Tinubu láti bí oṣù 6 sẹ́yìn báyìí. àṣẹ bàbá mi Ìsè Akọ́láwọlé, àṣẹ ẹṣẹ́ sà. ìyáàfin Abẹ́ẹ̀bú Bọ́lá ẹṣẹ́ ẹ káàbọ̀ sórí ètò. ìyáàfin Victoria Kẹ́hìndé ẹṣẹ́ mo dúpẹ́. gbogbo àwa tá a bá jẹ́ olóṣèlú ọ̀dọ́, ẹ má jẹ́ ká tẹ̀lé òṣèlú Nàìjíríà mọ́, ẹ jẹ́ ká ṣe òṣèlú ilẹ̀ Yorùbá. òṣèlú ilẹ̀ Yorùbá ni ẹ já tẹ̀lé, òṣèlú ilẹ̀ Yorùbá ni kẹ́ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ sí. òṣèlú ilẹ̀ Yorùbá ló lè láṣeyọrí. èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí, mi ò lè ṣòṣèlú nílẹ̀ Yorùbá. ìlú tí mo wà yìí ó tẹ́ mi lọ́rùn ju nǹkan míì. ṣùgbọ́n kò sí nǹkan méjì tá a ṣe ń pariwo yìí, mo lẹ́bí lé mo lára lé, kí mi wá sọ pé torí pé Ọlọ́run ti gbàdúrà mi mo ti wà ń bí o, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ilẹ̀ Yorùbá mọ́. á jẹ́ pé mo yọ máa lè nìyẹn. ìdí nìyí táwa fi ń pariwo. ẹ̀yin tẹ́ bá ń rí opportunity gbà lọ́wọ́ olóṣèlú, ẹ má jẹ́ kán lò yín. tán bá kówó fún yín, èmi ò ní ẹ mọ́ gbà o, ṣùgbọ́n ẹ support ilẹ̀ Yorùbá. tán bá kówó fún yín, lára owó wa náà yìí kó fún yín. mo ń pe àwọn ọlọ́pàá sí àkíyèsí kan, àwọn ọlọ́pàá tán jẹ́ Yorùbá, mo ń pè wọ́n sí àkíyèsí kan. tó o bá jẹ́ ọlọ́pàá Yorùbá, tó o bá lè support Yorùbá nation, á jẹ́ pé o ò ní làákàyè, o mọ ohun tó ń ṣe ni. ọdún kelòó ní tẹ́ ti rí Yorùbá ní IG? ọdún kelòó lẹ ti rí Yorùbá tó jẹ́ IG lẹ́yìn Tafa Balógun tí Ọbásanjọ́, lẹ́yìn Tafa Balógun tí bàbá Ọbásanjọ́ tó ń fi tipátipá fi síbẹ̀ ń gbà yẹn? Yorùbá wo lẹ rí tó jẹ́ IG? ẹ sọ fún mi. Ìgbò mélòó ló ti jẹ́ lẹ́yìn ìgbà yẹn tó jẹ́ IG? Fúlàní yìí ni. ẹ sọ fún mi ẹ̀yin èèyàn mi. brọ́dà mi ọmọ Èkìtì, bàbá wa ọmọ Èkìtì, ẹ ṣé mo dúpẹ́ jàre. ẹ sọ fún mi Yorùbá mélòó, Ìgbò mélòó ló ti jẹ IG láti ìgbà yẹn wá? tí a bá sọ pé ìlú ni wá, a jọ ń ṣe ìlú. tọ gbogbo àwa tá a bá jọ ń ṣe ìlú yìí, gbogbo wa la jọ ní access sí nǹkan tí a bá ń ṣe ń bẹ̀. a gbọ́dọ̀ máa pín àwọn nǹkan yìí dọ́gbadọ́gba. bóyá tí Yorùbá bá ti lo IG fún ọdún 4 o, kí Ìgbò náà bọ́ bẹ̀ fọdún 4 o, kí Haúsá náà bọ́ bẹ̀ fọdún 4 o. ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. nílùú Nàìjíríà lénìí, èdè 3 la gbàgbọ́ pà ń sọ: Yorùbá, Ìgbò àtàúsá. why tó fi jẹ́ ẹyọ kan? why tó fi jẹ́ ẹyọ kan ló ń darí wa? ṣé rí gbogbo àwọn nǹkan wọ̀nyí, òun ló jẹ́ kí gbogbo àjọ ṣe àkíyèsí sí. gbogbo àwọn nǹkan tó jẹ́ títí wa gan fúnra wa, wọ́n gbé Fúlàní síbẹ̀, wọ́n fi ń darí wa. ọ̀nà wo la fẹ́ fi rìn ta fẹ́ fi ní security? kò sí ìyá àlè ní. tẹ́ bá lọ sí police station sì pẹ́ lọ rìpọ́ọ̀tù Fúlàní, ẹ tanra yín ni. tẹ́ bá ṣọ́ra gan, wá ti tu ẹ̀yin fúnra yín mọ́lé. tí Fúlàní bá débẹ̀ tó bá rìpọ́ọ̀tù pé òun wá màálù, gbogbo Yorùbá abẹ́nikẹ́ni tó bá rí ní agbègbè yẹn, gbogbo wọn náà máa kó. ẹ wá sọ fún mi, gílà ń bá ká? ẹ rí pé àwọn tá à ń tẹ̀lé wọn, á jẹ́ pé orí wa ò pé. Apapa Wharf lẹ́kọ̀ọ́, ta ló ń kọ̀ntrólù ẹ̀? immigration lénìí, ta ló lead ibẹ̀? chief of army staffs, ta ló wà ń bẹ̀? gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹ jẹ́ kájọ ṣe làákàyè, kájọ wò ó. ọ̀nà wo ni Yorùbá fẹ́ fi ṣe nǹkan kan tó fẹ́ fi bọ́ nínú wàhálà? chief justice Yorùbá ni, Fúlàní ni.
IG Fúlàní ni. Kí lẹ wá sọ fún mi nígbà tí Fúlàní ọlọ́pàá bá mú ẹ tó kí ẹ mọ́lẹ̀ tó mú ẹ dé iwájú adájọ́ Fúlàní tó sì jẹ́ Yorùbá tó sì jẹ́ pé Fúlàní ló ń bá jà, sọ fún mi ṣo fẹ́ bọ́nú ẹ̀? Kò sí ní ò lè bọ́ ń bẹ̀. Ó jẹ́ Yorùbá, ìwọ àti Fúlàní jà, ọlọ́pàá Fúlàní ló mú ẹ, ilé ẹjọ́ Fúlàní náà gbé ẹ lọ, ẹjọ́ wo ló fẹ́ kán dá? Kò sí ẹjọ́ tó fẹ́ dá fún ẹ. Mi ò mọ nǹkan tó lè jẹ́ láre. Nítorí ìdí èyí gbogbo ẹ jẹ́ ká jọ ṣe làákàyè, ẹ jẹ́ ká jọ mọ nǹkan tá à ń ṣe. Ọ̀rọ̀ àkéèsí tí mo ní mo pe àwọn ọlọ́pàá sí nìyí. Mo gbọ́ ọ̀rọ̀ kan tí wọ́n ní Babátúndé Àjàyí tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé kí ló dé pé àwọn ò fẹ́ Haúsá ní area commander. Àbí bẹ́ẹ̀ ni, àti custom àti immigration àti ọlọ́pàá Fúlàní gbogbo wọn. Wọ́n ní wọn ò fẹ́ wọ́n ní bàbá wa sọ pé àwọn ò fẹ́ Haúsá ní area commander Ṣàgámù pé àwọn náà kàn dẹ̀mú ẹ̀ mọ̀gbà tí Haúsá ti ń kọ̀ntrólù area commander Ṣàgámù ni. Even àwọn tó ń pọ̀ jù ń bẹ̀ gan Haúsá ni wọ́n láwọn tó ń jẹ́ ọ̀gá ń bẹ̀. Gbogbo àwọn tó wà ń bẹ̀ pàápàá ọ̀rẹ́ mi ni gbogbo wọn. Salem ọ̀nà ti gbé kúrò ń bẹ̀ sìn. Haúsá ní Salem. Gbogbo àwọn tó wà tó hẹ́ẹ̀dì post kankan ní area command ńgbà yẹn Haúsá ni wọ́n. Bọ́n ṣe ń ṣe káàkiri ilẹ̀ Yorùbá nìyẹn. Ẹ lọ sí ọ̀dọ̀ wọn lọ́hùn kẹ́ lọ wo Yorùbá tó ń gbé lọ síbẹ̀ àti DPO. Kò jọ. Kò jọ. So kí wá ní nǹkan tá à ń dára wa láàmú fún? Èmi pẹ̀lú arákùnrin kan jọ sọ̀rọ̀ lánàá, oníṣèbá àwọn èèyàn wa náà jọba ń bẹ̀ mú ní láéláé, kò sí nǹkan tó jọ. Ọba wo náà jẹ nílẹ̀ Haúsá? Olórí Yorùbá, wọ́n jẹ olórí Yorùbá lóòótọ́, ṣùgbọ́n kì í ṣe bíi Sẹ́ríkí. Ẹ gbogbo tẹ́ ẹ bá dé Ìbàdàn Sẹ́ríkí wà ń bẹ̀, bẹ́ẹ̀ dé Ṣàgámù Sẹ́ríkí wà ń bẹ̀, gbogbo bí tẹ́ ẹ bá dé máa bá Sẹ́ríkí. Kí ni ìtumọ̀ Sẹ́ríkí? Ọba ni. Ọba ló ń jẹ́ Sẹ́ríkí, ìtumọ̀ ẹ̀ nìyẹn. Ọba ni ìtumọ̀ Sẹ́ríkí. Ọba ni ìtumọ̀ Sẹ́ríkí. N tí òye wa nìyẹn. Èyí tí wọ́n fi òṣèlú jẹ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, adéwo ló wà lórí ẹ̀. Wàláhì ipò tó pò bálẹ̀. Tọ́ ni wọ́n jẹ Yorùbá kan náà ti jẹ ọba ní tẹ́tí gbàgbé bí tó ń pe ìlú yẹn. Scam ní gbogbo ẹ̀. Location 9, location 419 ní ìlú Nàìjíríà. Scam ni. Ẹ jẹ́ ká jọ ṣe ọpọlọ, rí nǹkan ṣe fún wa sìn ni. Wọ́n wò pé Tinubu àwọn ò ní jẹ́ kí Tinubu débẹ̀ ńgbà yẹn, ṣùgbọ́n sìn tán rí pé àwọn èèyàn ti gbọ́n, wọ́n wá wò pé ó dà pé àwọn pípù yìí wọ́n ti já, ẹ jẹ́ ká fi Tinubu sílẹ̀. Wọ́n tó wá ṣe gèlè, wọ́n lọ gbé Kọ́lá Abíọ́lá, wọ́n gbé yẹn náà bọ̀ kí Kọ́lá Abíọ́lá náà wá ṣe kínní. Ẹ ti rí ọ̀dẹ̀ àti jámọ́ yín lọ́wọ́ àti gbọ́n. Ìyáàfin Balógun Ṣaléwá, ẹ káàbọ̀ sórí ètò jàre. Divide and rule, thank you my brother. Kò sí nǹkan tẹ́ lè ṣe, àti já kótókótó àtẹ̀tẹ̀ gbọ́n mọ́ yín lọ́wọ́ yìí, no going back. A fẹ́ ṣẹ̀rú mọ́. Ẹ jẹ́ ká máa sọ pé CPB báyìí ọmọ Ògbómọ̀ṣọ́ ni. Area commander bí báyìí ọmọ ìlú Ìbàdàn ni. DPO tán gbé wá fún wa ọmọ Sàlẹ̀ Èkó ni.
ìyẹn ló yẹ wá nílẹ̀ Yorùbá. Nígbà tí wọ́n bá pín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọlọ́pàá, gbogbo ẹ̀yin tí ẹ rí post dìmú, ẹ mọ̀ pé gbogbo yín náà lè máa padà ní post ni. Gbogbo ìyà tán fi ń jẹ yín, ẹlòmíì nínú rùkútù yìí ló kú sínú iṣẹ́ ọlọ́pàá tó sì jẹ́ Yorùbá ni. Ẹlòmíì nínú rùkútù yìí ló kú sí nínú iṣẹ́ ọlọ́pàá, nínú iṣẹ́ àmì ẹlòmíì rùkútù yìí ló kú sí. Ẹlòmíì tó ń gbélé wọn lórí nígbà míì, ẹni tó máa jẹ́ ọmọọṣẹ́ sí ẹ ló máa padà wá jọ̀gá lé ẹ lórí, tó máa gbélé ẹ lórí. No going back, bàbá mi. Kò sí ń tá lè ṣe ju pé ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀, àtẹ̀yìn ọlọ́pàá àti ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àmì àti ìwọ tó wà ní immigration, gbogbo ipòkípò tó ò bá wà, ẹ rí i pé tí ọ̀rọ̀ Yorùbá nation bá dúró, gbogbo ilẹ̀ máa wà nínú ìrọ̀rùn, nítorí pé àwọn ipò tí wọn ò jẹ́ kẹ́ ráàyè dé, ẹ débẹ̀. Kò sí pé Fúlàní kan máa sọ pé o lè débì kan mọ́. Gbogbo wa máa jọ jẹ́ Yorùbá kan náà. Gbogbo wa máa jọ jẹ́ Yorùbá kan náà. A lè jọ lọ pẹ̀lú ìrọ̀rùn, pẹ̀lú ìrọ̀rùn lájọ lọ. Àdúrà ni kẹ́ fi máa ran àwọn tó ń ṣe nǹkan yìí lọ́wọ́. Bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè, ẹ bá wa fi àdúrà máa ràn wọ́n lọ pẹ̀lú àwọn àgbààgbà tán jọ wà ń bẹ̀. Ẹ bá wa fàdúrà máa ràn wọ́n lọ́wọ́ pé kán má ṣubú ara, kán má ṣubú ẹ̀mí. Àwọn tó dúró fún wa gẹ́gẹ́ bí ológun náà, tí wọ́n ń dáàbò bo ọmọ Yorùbá ní ìlànà kan àbí kejì, látorí olóyè Sunday Igboho dórí àwọn tó kù, ẹ bá wa máa gbàdúrà fún wọn pé kán má ṣubú ara, kán má ṣubú ẹ̀mí. Ká dẹ̀ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn. Èyí la lè fi ní àṣeyọrí, èyí la lè fi bọ́ lóko ẹrú, àtọlọ́pàá o, àti sójà o, àti wọ aráàlú, civilian ní ẹ, kíní kan ní ẹ. Ní tá lè fi bọ́ lọ́wọ́ ìyà yìí nìyẹn. Ẹ wo àwọn ọlọ́pàá tó ń ránṣẹ́ burúkú táwọn náà ń jẹ́ yìí, èlò náà fún wọn. Iyì tí ọlọ́pàá ní nínú ìlú tí mo wà yìí ó ju iye adájọ́ lọ. Iyì tí ọlọ́pàá ní ìlú òyìnbó bí ó ju iye adájọ́, nítorí pé mi ò mọ nǹkan tó lè jẹ́. Tó bá ń drive bọ̀, tó bá ń bá speed kan bọ̀, tó bá rọ́lọ́pàá wá tẹ̀ ṣáá ni. Mi ì mọ bó ṣe lè lágbára tó. Wàá ṣe wò pé ọlọ́pàá wà ń bí, wàá caution ara ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Jìnnìjìnnì yẹn máa mú ẹ. Jìnnìjìnnì yẹn á mú ẹ, kò sí nǹkan tó lè mọ́ ṣe. Fún ìdí èyí, ẹ jẹ́ kí gbogbo àjọ pera wa sákèésí, àti Ìgbò àti Yorùbá, a ti dúró pé à ń lọ, kí gbogbo wa lọ, kó ń kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ìyẹn ò ní ká má ṣe pọ̀. Àìmọye àjọṣepọ̀ tá a lè ṣe, àìmọye nǹkan tó lè dà wá papọ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan gan ló máa dà wá pọ̀, nítorí pé ẹ gbọ́jà wá tà fún wa, àwa náà tajà fún yín. Ẹ lè ráǹfààní lára wa, àwa náà lè ráǹfààní lára yín. Ṣùgbọ́n ó máa wà nínú agreement wa pé tó bá fún wa ní nǹkan báyìí, á fún ẹ ní nǹkan báyìí padà. Tó bá gbé nǹkan báyìí wá, nǹkan báyìí la máa gbé fún ẹ. Ṣé Kútọ̀nù tó lẹ̀ Yorùbá ni? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa kan náà sọ pé kí ni Yorùbá ní tó fẹ́ dá dúró. Ta ló gbé Nàìjíríà dúró? Kí ni Nàìjíríà fi dúró tó fi ń jẹ́ Nàìjíríà nígbà tí Nàìjíríà tó wà? Yorùbá ni. Elédùmarè dá Yorùbá dáadáa, gbogbo nǹkan lọ́lọ́run fi dá wa dáadáa. Yorùbá ló gbé Nàìjíríà dúró tí Nàìjíríà fi ń jẹ́ Nàìjíríà. Ẹ má jà parọ́ tanra wa jẹ.
torí pé tí n bá gbọ́ táwọn ẹlòmíì bá sọ pé ṣé Nàìjíríà ní nǹkan tó lè fi dá dúró ni, ṣé Nàìjíríà ṣe kíni, ó máa ń wò pé kí ló ń ṣe àwọn èèyàn wa. Brọ́dà mi Lukman Àbáyọ̀mí, ẹ káàbọ̀ padà sórí ètò jàre. Kò sí nílẹ̀ Yorùbá, Ọlọ́run kẹ́ wa, Ọlọ́run rọ̀ wá lọ́rùn, gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ wa. Tẹ́ẹ̀bà wa góòlù ẹ̀rí nílẹ̀ Yorùbá, minerals wà nílẹ̀, gbogbo resources tó wà ní Nàìjíríà pátá ni Yorùbá ní. Kí ni nǹkan tó ń wá látọ̀dọ̀ Fúlàní yìí sẹ́ tó fi jẹ́ pé ó jẹ́ pé àwọn ṣáá ló jẹ gàba lé wa lórí? Tàbá sọ pé tọ̀ ní tà ń rí látọ̀dọ̀ wọn kọ́, òun la fi ń sá sí wọn lábẹ́. Àbí oní brọ́dà mi sọ pé Ghana tó Lagos State, wọ́n sì dá dúró, wọ́n ṣe ìlú wọn. Kí wá ló dé tí Yorùbá ò lè dúró? Kí ló dé tà lè dá dúró? Ṣọ́ni ká kú sóko ẹrú ni? Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olórí nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin àgbàlagbà nílẹ̀ Yorùbá, bàbá wa Ọbásanjọ́, ọ̀rọ̀ kàn yín, ẹ dìde. Ẹ má dáadáa àwọn tó ń ṣe yìí. Chief Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò, Ìbà, ẹ dìde, ẹ ti ń sùn lọ́wọ́ yìí. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Tílẹ̀ Yorùbá bá dúró, tí gbogbo wa bá wà òkè, lẹ́ ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tílẹ̀ Yorùbá bá fọ́, kò sí ní tẹ́ fẹ́ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò lé lórí. Gbogbo yín lèmi máa dá ni bàbá gba àmọ̀ràn, gbogbo yín ni máa sọ ọ̀rọ̀ sí, kì í ṣe bí èébú. Ìbà Gani Adams, ẹ kára mọ́ra pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ẹ pè gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá tẹ́ ẹ mọ̀. Ẹ má wò pé bóyá ẹnìkan ṣẹ̀ yín, ẹ má wò pé bóyá ẹ ṣẹ̀ nìkan. Ẹ jẹ́ kí gbogbo wa, ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀, ká má bàa dẹrú nítorí pé wọ́n á kó wa lẹ́rú gbẹ̀yìn ní tá bá ṣọ́ra. Níbi tí Fúlàní tí wọ́n mú ọ̀rọ̀ wọn bọ̀, tí gbogbo wa ò bá ṣọ́ra, á wà lóko ẹrú, tó sì jẹ́ pé tí nǹkan yìí bá ṣẹlẹ̀, ó di gbére ṣòkòtò wèrè. Torí ẹ̀, a gbọ́dọ̀ padà sẹ́yìn, àti ẹ̀ gbọ́dọ̀ sunrun ìṣẹ́jú kan ni pẹ̀lú tó ń ṣẹlẹ̀ yìí. Ẹ má jẹ́ kán pa wá tán. Bẹ́ẹ̀ ni òní bàbá mi sọ yìí, wọ́n ní Fúlàní mọ̀ páwa ní pílà wọn. Ó tó ọ̀rọ̀ ni wọ́n mọ̀. Ṣùgbọ́n àwa Yorùbá ní ìṣòro ara wa, nítorí pé nǹkan tó yẹ ká fi ọwọ́ sowọ́pọ̀ fún, nítorí àti jẹ́ kan tí ò tó nǹkan, tó jẹ́ pé tí a bá mójú kúrò ń bẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn, á jẹ́ ìlọ́po ẹ̀. Ṣẹgbọ́n sìn, òótọ́ ọ̀rọ̀ lẹ́sọ̀. Wọ́n ní owó tí ó ń wọlé ní Àpápá 25 trillions ní ọdún kọ̀ọ̀kan. Ẹ imagine 25 trillion. Ṣé yẹn gan ṣé kò ti tó wa? Ẹ sọ fún mi, ṣé kò ti tó wa nílẹ̀ Yorùbá? Àpápá wọ̀f tó ń sọ yìí, ẹ lọ wo ẹni tó wà níbẹ̀ tó ń lìdí ẹ̀, Fúlàní ni, láti yàn àbí tán ti wá yẹn. Wọ́n sọ fún wa pé àwọn á gba gbogbo nǹkan yìí mọ́ wa lọ́wọ́. Ẹ̀yin kan sì dúró, ẹ sì láìlà. Ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀. Ẹ má jẹ́ ká tẹ̀lé àwọn òjèlú tó ń pera wọn lólóṣèlú yìí mọ́. Àwọn náà bà ayé wa jẹ́ torí ṣéǹjì táwọn rí nínú owó yìí ni. Ṣéǹjì kẹ̀nà ń rí, ṣéǹjì náà fún wọn. Owó tó ń rí tó ń jọ wọ́n lójú yẹn ṣéǹjì ni. Ṣùgbọ́n ṣéǹjì yìí ń tó tọ́ sí gbogbo aráàlú pátápátá, tó lè fi ṣèkẹ́ arúgbó, ṣèkẹ́ ọmọdé, ṣèkẹ́ àgbàlagbà. Òun ní ẹ̀yin kan tẹ́ dá jókòó lé tẹ̀ ń jẹ, àtúbọ̀tán sì lójú. Ilé ti yá àwa ọmọ Odùduwà, a ò kẹ́ lè padà sẹ́yìn. Àbí o, wọ́n ní kí ni population náà tí o, ẹ sọ fún mi o.
àti South Sudan gan kí ni population wọn kó sọ fún mi. Nígbà tí ọmọ ẹlẹ́ran wa tá à ń sọ aṣámẹ́gun náà fún wa tá à ń sán, àṣàmọ́ egun ọ̀hún kò tó wá kárí. Ṣé wàá rà àṣàmọ́ egun yẹn òun ló ń gbọ̀n sí àwọn olóṣèlú wa lọ́wọ́ tán rò bá wọn jẹ nǹkan tí wọn mọ̀ pé àwọn ò jẹ nǹkan kan, ilé ayé wọn kàn bàjẹ́ sí ni tí wọn ò dẹ̀ mọ̀. Ẹ jẹ́ kí gbogbo wa jẹ́ kájọ pawọ́pọ̀. Àwọn bàbá yìí wọ́n mọ̀ ju àwa tá à ń sọ̀rọ̀ yìí lọ, ní tí àwa ṣe ń sọ̀rọ̀ sáwọn ọba nìyẹn nítorí pé wọ́n mọ̀ ju wa lọ. Bó jẹ́ tìwé wọ́n kàwé jù wá lọ, lọ́jọ́ orí wọ́n jù wá lọ, nínú ọgbọ́n nínú ìmọ̀ wọ́n jù wá lọ. Wá ìtàn fi wá pẹ̀lú ọ̀bọ jáwúrà. Tẹ́ ẹ bá ní ká má sọ̀rọ̀ sáwọn bàbá wa yìí, kí ló dé tó ń pẹ̀lú ọ̀bọ jáwúrà? Wọ́n mọ̀ ju àwa tá à ń sọ̀rọ̀ yìí lọ. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bàbá wa yìí wọn ò gbé lé, ọ̀pọ̀lọpọ̀ wọn òkè òkun náà gbé tán mọ bí gbogbo ìlú ṣe ń lọ, tán mọ bọ́ ṣe ń lù káàkiri. Why tí ẹ fi lè lo ń tẹ́ mú bọ̀ láti ibi tẹ́ ń bọ̀ yẹn, kí ló dé tẹ́ ẹ lè lò ó? Nígbà tí Olúwo gbéra dìde tó rìnrìn wèrè kiri, tó ń gbérú adé ṣánlẹ̀ kiri, tó lọ dọ̀bálẹ̀ fún Fúlàní. Ìyáàfin Abísọ́lá Olóòtọ́ ẹ káàbọ̀ sórí ètò. Tó lọ dọ̀bálẹ̀ fún Fúlàní, tó ń gbé orí adé tó fi ń wúwa kíwá kiri. Ẹ wà ní ká má sọ̀rọ̀ sórí adé, ọ̀nà wo la fi ní sọ̀rọ̀ sí wọn? Olúwo gbé nílùú Canada ń bí yìí, ó ní iye ọdún tó Olúwo fi gbé nílùú Canada ń bí yìí, tó sì rí bí ìlú ṣe rí, tó sì rí bọ́n ṣe ṣe nílùú. Nígbà tó dé ìlú Ìwó yẹn, àǹfààní wo ni wọ́n rí bí báyìí tó ti lò nínú Ìwó? Ẹ jẹ́ kí gbogbo wa jọ máa ṣe làákàyè kájọ ń tá gbé dání, ìyá àgbọ́dọ̀ padà ń bẹ̀. Àgbọ́dọ̀ padà ń bẹ̀ ń tá gbé dání, àgbọ́dọ̀ padà òkè ní padà. Àbí brọ́dà mi Adéjọrí Adédòkun, ẹ ṣé o, kí Yorùbá jí o, ojú oorun la wà ká jí ká lajú wa. Ẹ wo bí tí àwọn pípò yìí, ẹ̀yin náà ẹ wo bí tó ń gbà, ẹ wo bí tó gbà sí wa. Wọ́n wà greedy ni, ẹ wo bí tó ń gbà sí wa. Nígbà tí ẹ tún dìde sí tẹ́wọ́ pé kí náà wọ́n lè ṣe fún àwọn pípò yìí pé bóyá àtẹ̀ lè sá padà, wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ pa wá, wọ́n pa Yorùbá kiri, wọ́n ṣe wọ́n léṣe kiri, bẹ́ẹ̀ náà lọ sílẹ̀ Ìgbò. Okay. Ẹ ṣé bàbá mi, bàbá mi Kóìkì, okay. Èmi náà mo ti pe aago yín bí àná, bí abẹ́ ẹ̀mejì abẹ́ mẹ́ta, mo rí pé ẹ máa busy ni, pé kí n lè ṣèwádìí ọ̀rọ̀ yẹn. Tó. Okay. Ẹ ṣé Olúwa ṣeun. Olúwa ṣeun. Ní gbogbo ìgbà tí gbogbo wa bá dìde, tí a bá ń gbìyànjú láti ṣe nǹkan yìí, kí àwọn kan kọ́ máa fà wá lẹ́sẹ̀ sẹ́yìn, kí àwọn kan kọ́ máa wòye pé a ní ọ̀rọ̀ lẹ́nu tá a lè sọ bóyá torí pé a kàwé àbá àṣe nǹkan kan, ẹ máa wò yẹn mọ́ wa bí ọ̀rọ̀ Bíbélì ni. Ó ní ìṣe mi, ẹ má ṣe wo ìṣe mi bí kì í ṣe pé ọ̀rọ̀ ẹnu mi ni kẹ́ ẹ tẹ̀lé, tí àwọn pásítọ̀ ń sọ fún wa. Ẹ̀yin tẹ́ ṣe wo ọ̀rọ̀ tá à ń sọ jáde, gbogbo àtàtàǹtòtò táwa ń wí yìí, ẹ̀yin ò tẹ́ ṣe mú kẹ́ ẹ máa mú lò díẹ̀díẹ̀, kẹ́ ẹ máa wo nǹkan, kẹ́ ẹ máa rí bóyá tẹ́ lè rí ọgbọ́n kan àbí kejì tẹ́ lè rí bẹ́ẹ̀. Kì í ṣe pé kẹ́kọ̀ọ́ máa da ọ̀rọ̀ wa nù, àbí kẹ́ máa mú ọ̀rọ̀ wa kẹ́ máa wò pé kò sí nǹkan, kò sọ̀rọ̀ nǹkan tá à ń sọ, kẹ́ máa dá lu gbú, kẹ́ máa dá lu ọ̀gbọ̀. Èyí ò bójúmu tó. Ẹ wo brọ́dà mi Kóìkì yìí, ẹ wo gbà tó ti fi ìlú òyìnbó sílẹ̀ wá jókòó sílùú Nàìjíríà, ṣé wọ́n sanwó fún Nàìjíríà ni? Ìfẹ́ ìlú Yorùbá tó ní ni, kì í ṣe ti nǹkan míì. Níbi tó wà Ọlọ́run ti kẹ́ láàyè ẹ̀.
ó mọ̀ pé ìlú tó ń wà tó bá ṣe iṣẹ́ tó bá pé títí di ọjọ́ òkú ẹ̀ ó máa gbowó ni nígbà tó bá ti rìtáyà. Ta ló rìtáyà nílùú Nàìjíríà yẹn tó yẹ pé ó lè fi ọwọ́ ìsọ̀yà pé retirement òun ó ti tó òun ò lè ní problem tó máa fi kú. Nílùú yìí tó bá ṣiṣẹ́ tó rìtáyà ọkùnrin ti balẹ̀ tó máa fi kú ó máa jẹun ẹ lọ ni. Ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ̀yin èèyàn wa gbogbo àwa ọ̀dọ́ ẹ má jẹ́ ká padà sẹ́yìn orí ọ̀rọ̀ yìí ni kẹ́ jẹ́ ká dúró lé lórí o. Ẹ jẹ́ ká dúró lórí ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ kẹ́nikẹ́ni kó dá ìrẹ̀wẹ̀sì sí wa lọ́kàn rárá àti rárá. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó ṣì wá lọ́nà lórí ọ̀nà tá a wà yìí. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni máa bu omi kíní sí wa lọ́kàn. Ẹ wo rally tó ń ṣe nílùú Ìbàdàn lánàá sí bẹ́ẹ̀ làwọn ọlọ́pàá tó dìde tẹ́ fẹ́ máa disturb àwọn tó ń ṣe rally. Ṣùgbọ́n tó lóṣèlú bá dìde sí tó ń bọ́ síta tó bẹ̀rẹ̀ sí nílùú pàǹdùkú wọn kiri tó ń parọ́ wọn kiri kò sí nǹkan tẹ́ ṣe fún wọn. Kí ló dé kí ni Yorùbá ṣe? Àwa tá a jẹ́ Yorùbá ẹ jẹ́ kí gbogbo wa jọ pawọ́pọ̀. Ẹ wo orú nǹkan tí mo gbé dání ẹ̀yin náà lè ṣe. Awareness ni kì í ṣe fún nǹkan míì. Brother mi Musa Ọláìwọ̀n ẹ káàbọ̀ sórí ètò. Ẹ̀yin náà lè ṣe nǹkan tá à ń sọ yìí ẹ lè ṣe é. Bó tẹ̀ jẹ́ fídíò ìṣẹ́jú 5 ẹ ṣe tẹ́ bá ní tó já idea ẹ jù síta ẹ jẹ́ ká rí a tó fi kún nǹkan tá à ń sọ yìí ni. Níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí sìn àìmọye àwọn ọgbọ́n kan àbí kejì tí mo tún rí kọ́ lórí àwọn tó ń tẹ àtẹ̀jíṣẹ́. Orú bàbá mi tó ń sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yẹn pé 25 trillion no make ní èyí ẹ̀ ní Apapa Wharf. Mi ò mọ iye tó ń wọlé ń bẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú nǹkan tó sọ yìí sìn ó tún fún mi ní idea kan ó tún jí mi sí. 25 trillion ẹ wo iye tó jẹ́ ni. Ẹ jọ̀wọ́ ẹ̀yin èèyàn wa mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ wá. Mo fi àwọn alálẹ̀ mo fi bẹ̀ wá. Ẹ jẹ́ kí gbogbo wa jọ gbárùkù ti ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká jọ gbárùkù tì í. Mo sì bẹ̀ Ọlọ́run fún gbogbo ẹ̀yin tí ẹ ń sá sókè sá sódò lórí ọ̀rọ̀ yìí pé ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí láṣẹ Elédùmarè. Ẹ má jẹ́ kí gbogbo wa káwọ́ pé òṣèlú la tó fẹ́ tẹ̀lé nítorí pé wọ́n kàn máa tàn wá ni. Wọ́n á tàn wá sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu mo ti rí ráìsì náà ṣe wọ́n ti ń gbé káàkiri. Ráìsì náà ni pẹ̀lú aṣọ àǹkárá ọ̀pá 5 àwọn àǹkárá 1000 wọ́n á mú sínú ẹ̀ wọ́n á máa bẹ̀rẹ̀ sí máa káàkiri. Ìyáàfin Àbọ̀ Abáwùnmí ẹ káàbọ̀ sórí ètò. Ẹ jẹ́ kí gbogbo wa jọ jí àwọn bàbá wa tí wọ́n wá dà wá láàmú ẹ jẹ́ ká sọ fún wọn pé n tá a fẹ́ nìyí kán sì tẹ̀lé wa. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ wọ́n ti sọ̀rọ̀ sókè. Bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe ojoojúmọ́ lèmi fi ń sọ fún wọn pé àfi tẹ́ ẹ bá ṣe nǹkan tá a fẹ́ sẹ́. Òun náà ni mo pè 25 trillion mo pè òun náà ni. Ṣé àwọn ẹ̀wù Apapa Wharf nìkan nìyẹn 25 trillion ṣé ìyẹn ò ti tó wa nílẹ̀ Yorùbá kódà kó jẹ́ pé Apapa Wharf nìkan la ní tá a bá maintain ẹ̀ lọ́dún kan ó ti tó wa láti fi lògbèsè ayé wa. Àláwọn Fúlàní náà wà ń bẹ̀ tán jẹ́ àbí wọ́n ní Lagos State is richer than 48 country in Africa. Ó tọ̀rọ̀ ni. Ẹ jẹ́ kí gbogbo wa jẹ́ kájọ pawọ́pọ̀ ṣé àwọn nǹkan wọ̀nyí èmi á jàǹfààní ẹ̀yin náà á jàǹfààní ẹ̀ nítorí pé àwọn ọmọ wa máa benefit nínú àwọn nǹkan tá à ń sọ yìí. Ẹ wo gba àwọn bàbá wa Awólọ́wọ̀ nígbà tó ń ṣèjọba ní ọ̀dọ̀ wa bí láyé Western Region ṣé gbogbo àwọn èèyàn tí wọ́n wà ńgbà yẹn tó ti ń kàwé ńgbà yẹn àwa yóò ti kàwé ńgbà náà gbogbo àwọn tó ń kàwé ńgbà yẹn gbogbo wọn pátápátá náà jọrọ ẹ̀ gbogbo wọn pátápátá náà jàǹfààní ẹ̀ wọ́n yìí sọ́dọ̀la. Kí ni dẹ̀ tó wá sọ fún yín bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ntí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó ń fi sílẹ̀ mò ń sọ gbogbo gbà ó pẹ̀lú nǹkan táwa yìí fi bẹ̀rẹ̀ sí ní jẹun ń pé à ń rí owó àwa náà ká owó ó pẹ̀lú nǹkan tá à ń lò. Nítorí pé bàbá wa àǹfààní nǹkan tó mú wọlé
ṣé ti igi rọ́bà tó gbìn ni ẹ̀yin lè wo pé kò sí nǹkan kan nú ẹ̀, mẹ́wàá wà nú ẹ̀, àìmọye èèyàn tó fi igi rọ́bà ìṣoríire. Igi tíìkì tí bàbá wa gbìn káàkiri, ó gbìn kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló gbìn sí throughout of Nigeria. Igi yìí ló jẹ́ kémi rìn gbèmí ní gbogbo Benue, ilẹ̀ Haúsá ní gbogbo àwọn Kogi nǹkan kan yẹn, ilẹ̀ Igbo ni. Igi yìí ló jẹ́ kí n rìn gbogbo ìlú yẹn dé Cameroon. Lára àwọn nǹkan tí àwọn bàbá yìí ṣe nìyẹn. Ǹjẹ́ àwọn tó tẹ̀ wá ń bẹ̀, ǹjẹ́ wọ́n tẹ̀ lọ́pọlọ pé káwọn tẹ̀ ṣe nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀? Kò sí. Òótọ́ ọ̀rọ̀ ni brọ́dà mi. Gbogbo àwọn tó wà ń bẹ̀ ìta ló tiẹ̀ ronú nǹkan yẹn pé òkè kí la lè ṣe tó lè jẹ́ àǹfààní fún ìlú yìí lọ́jọ́ iwájú. Esma ẹ béèrè lọ́wọ́ mi, ẹ bá ń béèrè lọ́wọ́ wọn. Láti ìgbà tí wọ́n ti ń ṣe ìjọba lẹ́yìn ayé àwọn bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀, ẹ bá mi bi àwọn ẹni yìí, ǹjẹ́ kí n tiẹ̀ ní nǹkan tí wọ́n tiẹ̀ gbé ṣe tó jẹ́ pé a tẹ̀lé padà benefit lórílẹ̀‐èdè Nàìjíríà wọn yẹn? Kò sí. Ṣé bí nǹkan ni mò ń sọ yìí? Bàbá gbin rọ́bà káàkiri, kì í ṣe Ogun State nìkan ló gbìn sí o, because ẹlòmíràn ní Ogun State nìkan náà gbìn sí, irọ́ o. Wọ́n gbìn dòndó, wọ́n gbìn dé Àkúrẹ́, wọ́n everywhere náà gbìn igi rọ́bà dé. Bẹ́ẹ̀ náà ni igi tá à ń sọ yẹn bàbá gbìn káàkiri. Àìmọye àwọn èèyàn tó fi àwọn nǹkan wọ̀nyí ṣoríire. Ẹ bá mi bi àwọn tó wà bẹ́ẹ̀ ìlérè pé ìgbìyànjú wo làwọn ti ẹ̀ gbà, kí nìkan tó tẹ̀ ṣe tá a tẹ̀ lè fi máa rí pé àpẹẹrẹ kan leléyìí. Ṣé bóun lèmi sọ yìí? Nítorí pé lára nǹkan yìí ni èmi yìí ni mo fi jẹ́ èèyàn. Kí wá ní nǹkan tí ẹ̀yin gbé dání tá a lè sọ pé nǹkan tẹ́ ẹ ṣe fún wa tá a lè fi máa kí yín tẹ́ ẹ bá lọ? No, ìyáàfin Kẹ́hìndé Adéyẹmí, bóyá brọ́dà mi dẹ̀ ni wọ́n, kì í ṣe 25 trillion a day o. A year ni brọ́dà mi pé o, 25 trillion in a year, per year náà pé o, kì í ṣe ní ojúmọ́. Kọ́lọ́run ṣàánú fún wa. Ìyáàfin Alájà Nọ́fíò, òkè wọ́n ní pẹ̀lú Tinker local airport. Ẹ tún gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ní tí mi ò mọ̀ kan ni mo tún mọ̀ yẹn. Ẹ jọ̀wọ́ ẹ torí Ọlọ́run, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ jagunjagun lórílẹ̀‐èdè Yorùbá, ẹ má wò pé bóyá àwọn bàbá ẹ̀ ti gbowó fún yín. Ẹ má wò pé bóyá ẹ ti rìn súnmọ́ àwọn bàbá yìí kí a máa ja àwọn ìran ti yín. Ẹ̀yin fúnra yín lè kú lọ́la nítorí pé ẹ̀mọ́jọ́ tẹ́ ẹ dá, tẹ́ ẹ bá ti kú ìyà jẹ ọmọ tẹ́ ẹ bí. Àfi ẹ̀yin tẹ́ ti láǹfààní láti kó ọmọ yín sá kúrò ńlé. Ṣùgbọ́n ká ké Sunday Igboho nítorí pé olóyè Sunday Igboho kò sí ọmọ ẹ̀ nílùú Nàìjíríà o tó fi ń ja ìjà tó ń jà, ẹ̀yin náà ṣe support ẹ̀. Brọ́dà mi Olúọmọ, MC Musiliu, kí ló dé tí ẹ̀yin ò lè support àwọn ọ̀dọ́ ìlú tó jẹ́ pé ọ̀rọ̀ òṣèlú yìí ni? Jagunjagun la mọ̀ yín sí, kí ló dé tí ẹ̀yin ò tiẹ̀ lè parapọ̀ kẹ́tẹ̀ wò pé mo fẹ́ jà fọ́dọ̀? Tẹ́ ẹ bá rántí ní ẹ̀yin náà ẹ ro ọ̀la mọ́ ní tá a bá ń ṣe. Ẹ wò ẹ̀yin èèyàn mi, ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n afẹ́fẹ́ ló ń gbé, ṣùgbọ́n èmi mọ̀ pé àǹfààní tó wà nídìí ọ̀rọ̀ Yorùbá yìí kì í ṣe kékeré o. Fún àǹfààní èmi àtẹ̀yin ni, fún àǹfààní àwọn ọmọ wa ni, fún àǹfààní àwọn ìran wa ni. Ẹ bá wa bá gbogbo àwọn bàbá yìí sọ̀rọ̀, gbogbo ẹ̀yin tẹ́ bá súnmọ́ àwọn ládéládé, gbogbo ẹ̀yin tẹ́ súnmọ́ àwọn lóyèlóyè, ẹ bá wa súnmọ́ wọn, ẹ bá wa bá wọn sọ̀rọ̀, ẹ bá wa pè wọ́n ṣàkíyèsí. Ajá tiwa tó ń gbó òṣàdédé gbó, àgbo wa tó ń kàn kò ṣàdédé kàn, ó ní ohun tó rí.
ẹ bá wa pé àwọn bàbá yìí ṣàkíyèsí, ẹni kó má tà wá mọ́, kó má ta ìran Yorùbá mọ́. Òun ni selfish. Ṣẹ́rí nílé ayé tá wà yìí, tí o bá ti ní ìfẹ́ ọmọlàkejì ẹ, o ò lè nífẹ̀ẹ́ ara ẹ. Nítorí pé interest tẹ́yìn nìyẹn, tó bá jẹ́ pé ṣe lẹ nífẹ̀ẹ́ ọmọlàkejì yín, interest yín yẹn ẹ má divide ẹ sórí àwọn tẹ́ ẹ nífẹ̀ẹ́. Ẹ ní wòó pé ti yín nìkan. Gbogbo àwọn nǹkan wọ̀nyí tẹ́ ẹ bá lè nífẹ̀ẹ́, ìwọ tán fi jọba ìlú, tó bá nífẹ̀ẹ́ ìlú tó jọba lé lórí, o ò ní darapọ̀ mọ́ olóṣèlú kankan. Wọ́n ti jayé ọ̀pọ̀lọpọ̀ máyé, bẹ́ẹ̀ ni bàbá mi Adéjọrí Adédòkun. Tó o bá nífẹ̀ẹ́ ìlú tó jọba lé lórí, o ò ní ever láti lè sọ pé o fẹ́ tẹ̀lé olóṣèlú kan nínú ọ̀rọ̀ tá a wà yìí, tó bá jẹ́ pé lóòótọ́ àti òdodo o nífẹ̀ẹ́ àwọn tó jọba lé lórí. Ẹ ṣé púpọ̀ bàbá mi Olúrọ́pò, ẹ ṣé gan. Òótọ́ ni brọ́dà mi, wọ́n ná kidnap ọba kan ní bí ọjọ́ mélòó sẹ́yìn sìn ní ìlú Èkìtì. Mi ìkẹrù mọ́ tí rí dìsìn. Kí ló wá ló dé, kí ló ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn wa, kí ló dé, kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ fi lè lajú yín kẹ́ ṣí ọpọlọ yín pé òkè Yorùbá nation tó tẹ́ pariwo ẹ̀ jẹ́ ká tẹ̀lé náà. Ẹ tó ní nǹkan, mi ò tí gbàgbọ́ brọ́dà mi, ọ̀rọ̀ tẹ́ sọ mi ò tí gbàgbọ́ pé bàbá Bọ́lá Ahmed Tinubu fún Aisha ní 200 million ó fi sọpọ́tì ìwé tó launch. Tó bá ṣe yẹn á jẹ́ pé orí bàbá Bọ́lá Ahmed Tinubu ó pé, orí àwọn tó ń tẹ̀lé nílẹ̀ Yorùbá lórí wọn dàrú. Tó bá jẹ́ pé lóòótọ́ ní bàbá Bọ́lá Ahmed Tinubu ló fún ìyàwó Buhari ní 200 million, á jẹ́ pé gbogbo àwọn tó ń tẹ̀lé Tinubu nílẹ̀ Yorùbá á jẹ́ pé wọn ò ní làákàyè. Mi ò sọ́rí láti sọ. Tí Tinubu bá fi lè fún Aishat Buhari ní 200 million, á jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu á jẹ́ pé orí yín dàrú. Ṣùgbọ́n èmi ò tí gbàgbọ́, nítorí pé Logun State sẹ́ wọ́n kó àwọn kan lẹ́rú Logun State tó wà ní Benin Republic báyìí tó ń seek fún asylum. Tí ẹni tí ẹ sọ pé ẹ fẹ́ tẹ̀lé ó fẹ́ ṣe adarí yín, tí ò bá rí nǹkan kan ṣe sí yẹn, tó lọ fún Aishat Buhari ní 200 million torí pé ó fẹ́ ṣí ìwé pé bóyá ọkọ̀ sórí kan ó ṣí àbí nǹkan kan, tó fún ní 200 million, á jẹ́ pé gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu àṣírí nìyí. Mi sọ́rí láti sọ. Ẹgbọ́n nǹkan tí brọ́dà mi sọ, brọ́dà mi Adébáyọ̀ Ayọ̀kúnlé, wọ́n ní Awólọ́wọ̀ wọ́n ṣe free education, iléèwé ọ̀fẹ́, wọ́n ní ẹlẹ́ẹ̀kejì ìwòsàn ọ̀fẹ́, wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta tẹlifíṣọ̀n ní gbogbo ìlú Áfíríkà. Ẹ rí nǹkan bẹ́ẹ̀ yẹn, ṣe rí nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo mọ̀ brọ́dà mi ẹ jẹ́ kí n wo orúkọ yín, brọ́dà mi Ògúndé Abọ́lájí, mo mọ̀ ó tọ̀rọ̀ lẹ́sọ. Ok, brọ́dà mi ọmọ Èkìtì wọ́n ní 20 million, wọ́n ní 20 million ní ó fún ìyàwó tó bá tẹ̀ fún wà láì kódà kó yẹ pé 10 million ní gbogbo àwọn tó ń tẹ̀lé Tinubu á jẹ́ pé wèrè nìyí. Gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé bàbá wa Bọ́lá Ahmed Tinubu á jẹ́ pé àṣírí nìyí, ẹ̀ ní kọ́kọ́rọ́ lórí.
bótà nọ́ọ̀tì tó wà ní orí yín tó de orí yín papọ̀ á jẹ́ kó ti tú dànù. Ó lọ fún Aishat Buhari ní 20 million fún pé ó lọ́ọ̀ṣì ìwé. Wọ́n kó àwọn kan lẹ́rú ní kíá nílẹ̀ Yorùbá ń bí àwọn yẹn lọ sí fún asylum. Kátẹ̀ sọ pé bàbá wa Dàpọ̀ Abíọ́dún tó jẹ́ gómìnà wa tí àwọn yẹn ò ṣe làǹkàyè pé àwọn tó ń kó lọ òkèrè yóò yẹ káwọn kó wálé, tí òun náà tó fẹ́ jẹ ààrẹ ìlú tí ò sí pé tọ̀ àwọn tí wọ́n kó lọ sí ibi báyìí ẹ jẹ́ kí n support wọn pẹ̀lú nǹkan báyìí, ok ẹ jẹ́ ká wá báyìí ká tẹ̀ kó wọn sí. Àbí ṣé kìí ṣe ilẹ̀ Yorùbá ni Ogun State ò kí ń ṣe ilẹ̀ Yorùbá mọ́? Gbogbo èyí tẹ̀ ń tẹ̀lé Bọ́lá Ahmed Tinubu ṣe làǹkàyè rárá àti rárá, kò sí làǹkàyè fún yín. Ẹ má bínú pẹ̀lú gbólóhùn mi, ó lè bí yín ó lè ta yín lára, òtítọ́ ọ̀rọ̀ ọmọ ìyá àsọkúsọ ni. Nígbà tí orú eléyìí bá ń wáyé, àkọ́kọ́ donation tó lọ make ní ṣé Kaduna ní àbíbo ní 50 million naira. Ó ti kọ́kọ́ ṣe kan tẹ́lẹ̀ tán ló lọ fún wọn ní 1 billion láti fi kọ́ hospital. Ọjà tó jóná ló fún, ọjà jó ń Bàdàn, ọjà jó ní Ṣàgámù, ọjà jó l'Èkó. Ẹ̀rí pé tẹ́ ń tẹ̀lé Tinubu, ẹ̀rí borí yín ti dàrú nílẹ̀ Yorùbá. Ó lọ fún wọn ní 50 million naira ní north torí ọjà tó jó ń bẹ̀. Ọjà jó ń Ṣàgámù, ó jó ń Bàdàn, ó jó l'Èkó. Tinubu ò rí nǹkan kan ṣe sí, ẹ̀yin wèrè kan dẹ̀ ń tẹ̀lé. Brother mi King Wasiu Ayinde Marshal, orí yín ti dàrú torí mo rí pé ẹ tó kọ orin kan ní bínú, ara ló ta mí tí mo fi sọ̀rọ̀ sí yín o. Kò yẹ kí n sọ̀rọ̀ sí yín rárá àti rárá. Lọ́pọlọ bàbá, lọ́pọlọ, kò sí làǹkàyè fún yín. Mo gbọ́ orin kan tó kọ lánàá, mi tẹ̀lé mẹ́ tó sẹ̀dẹ̀ sí mi pé èwo pápá èwo nà àfọmọ́ àlè Yorùbá ni ò ní tẹ̀lé. Ṣẹ́yìn ò rí pẹ́yìn gangan lọ́ máa lè. Ẹ̀gbọ́n ẹ̀yin gangan lọ́ máa lè. Brother mi Wasiu Ayinde Marshal, ẹ̀yin gan lọ́ máa lè. Tẹ́ ẹ bá jọ ọmọ ọkọ ní hùwà bẹ́ ṣe ń hùwà yìí. Ní wo àwọn ìwà tẹ́ ń wù yìí, ìwà ọmọ àlè lẹ́ ń wù. Bàbá mi Kọ́lí, ẹ má bínú, ṣé mọ̀ pé àwọn bàbá máa ń pa òwe kan pé ó bá mi tan díẹ̀ kò ṣe fi ọ̀bẹ bu dànù. Ó ní ọ̀rọ̀ King Wasiu Ayinde Marshal. Nítorí pé àwọn lajú sílẹ̀, wọ́n rí àwọn nǹkan wọ̀nyí tó ṣẹlẹ̀. Tí bàbá yẹn bá tẹ̀ ṣe làǹkàyè nǹkan yẹn, ṣé àwọn ò lè pe bàbá yẹn sí àkíyèsí pé bàbá ń tẹ̀lé yìí ṣe padà ń bẹ̀? So dájúdájú ẹ̀yin tí ẹ jẹ́ ọ̀dọ́ nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ẹ̀yin ìyá wa nílẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá, ṣe ti rí pé bàbá Bọ́lá Ahmed Tinubu ò ń ṣe ọmọ Yorùbá. Ṣe ti rí pé wọn kì í ṣe ọmọ Yorùbá. Tó bá jẹ́ pé ọmọ Yorùbá ni wọ́n tán nífẹ̀ẹ́ Yorùbá, tí wọn ò fẹ́ kí nǹkan kan ṣe ọmọ Yorùbá, ṣé ó yẹ kí nǹkan máa ṣe ilẹ̀ Yorùbá? Kí bàbá Bọ́lá Ahmed Tinubu, ìlú tẹ́ ẹ ní ẹ fẹ́ ṣe ààrẹ lé lórí o, àwọn èèyàn yín tẹ́ ẹ fẹ́ jáde látara wọn, tẹ́ ẹ fẹ́ lo orúkọ wọn láti fi lọ gbà kankan, ṣé ó yẹ kẹ́ ẹ má nàání wọn? Ọjà jó nílùú Èkó, ọmọ ẹni ìyálájẹ gbogbo Lagos State, ó rí nǹkan kan ṣe sí bàbá Bọ́lá Ahmed Tinubu. Ọjà jó nílùú Ṣàgámù, ó rí nǹkan kan ṣe sí Bọ́lá Ahmed Tinubu. Ọjà jó nílùú Ìbàdàn, ó rí nǹkan kan ṣe sí Mbà. Ó fò fẹ̀rẹ̀ lọ sí ilẹ̀ Haúsá, ọ̀rọ̀ fún wọn lówó kan fi tún ọjà wọn tó jó ṣe. Bẹ́ẹ̀ ni brother mi Gbénga Adéòtí, lóòótọ́ ni ó bú Ọbásanjọ́ ńgbà tó Ọbásanjọ́ wà ńbẹ̀ tí wọ́n complain nígbà náà.
àárín kò rórin kọ mọ́ báyìí sìn Wasiu Ayinde ò rórin kọ mọ́ báyìí orí ẹ̀gbọ́n yẹn ti dàrú ó ń rò pé bóyá gbogbo èèyàn ló máa yọ̀dẹ̀ ni kò ṣe làákàyè rárá kò sọ ọpọlọ fẹ́ gbọ́n yẹn ọpọlọ yẹn kan ò sí lórí ẹ̀ ọ̀rọ̀ gbẹ̀yìn ni nítorí gbọ́dọ̀ ò tẹ̀ jọ mí lójú ẹ tó mú igi tó bá gùnkè tó ge ẹ mọ̀ pátì sọ̀kalẹ̀ òun fún ara ẹ̀ máa nira bẹ́ẹ̀ ni láṣẹ Elédùmarè gbogbo wọn pátápátá báyìí náà máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ ilé la ti ń kẹ́ṣọ́ ròde mi mọ̀ pé rí bẹ́ẹ̀ èèyàn wa ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde nígbà tá a wá fi ẹ̀ṣọ́ ti ilé yẹn sílẹ̀ àkóròde ó wá jẹ́ pé ẹ̀ṣọ́ ta la ló ń kó tá a fi ń ṣe wà ẹ̀rí pọ́ máa lè èèyàn ló máa ń hùwà bẹ́ẹ̀ nígbà tẹ́ ẹ bá sọ lẹ́nu tẹ́ sàpò yàkọ́ nítorí pé gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí níṣe lẹ sọ lẹ́nu tẹ́ sàpò yàkọ́ gbogbo wà tẹ́ ń wù yìí ẹ sọ lẹ́nu tẹ́ sàpò yàkọ́ ni kí ni dé tẹ̀tẹ̀ lè ṣe làákàyè rárá àti rárá tó jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àfi làákàyè ṣe àwọn ọmọ ìlú ẹ̀ wà ńlẹ̀ àwọn ọmọ ìyá ẹ̀ wà ńlẹ̀ ò lè ràn wọ́n lọ́wọ́ ó pè ẹ́ kó lọ ṣoore sókèrè nítorí pé o ti mọ̀ pé àwọn yẹn náà máa dìbò fún ẹ. àbí ẹ ṣe jàre ẹ̀yin èèyàn wa ọjọ́ ti rí bí àná a lè sọ gbogbo ẹ̀tàn lónìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ bá wa ṣe ètò yìí lénìí ẹ̀yin tẹ́ fi àkókò yín sílẹ̀ ẹ ṣé mo dúpẹ́ brother mi Michael Awẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan Olúwa dúró tì yín gbogbo ẹ̀yin tí ẹ ti bá mi sọ̀rọ̀ lórí ètò lónìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ẹ ṣé mo dúpẹ́ ẹ kú fẹ́ Yorùbá ẹ kú ìfọmọnìyàn ṣe bẹ́ẹ̀ tẹ̀ ṣe lè fi àkókò yín sílẹ̀ béèyàn bá sùn nínú ilé ẹ̀ tó wò pé wò ó jẹ́ kí n relax tí ò má gbogbo nǹkan tá à ń ṣe kí la fẹ́ sọ pẹ̀lú ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nítorí ní tó mọ́jú nítorí pé ọ̀pọ̀ ní òwò bíi tí ọ̀pọ̀ èèyàn náà òwò bíi tá a wà bàbá mi Adébáyọ̀ Adékúnlé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀dọ́ Yorùbá gbogbo èyí tẹ́ ṣe rálì ní ìlú Ṣàgámù ní ìjẹta ọjọ́ Friday gbogbo yín pátápátá ni mo kí àwọn tí ọlọ́pàá mú láṣẹ Elédùmarè tó bá di lọ́la wọ́n á fi wọ́n sílẹ̀ lágbára Ọlọ́run tó ń gbọ̀n pé wọ́n máa fi wọ́n lẹ̀ láṣẹ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátápátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ tó ṣe rálì náà ní Ìbàdàn ní àná láṣẹ Elédùmarè ní ṣubú ara ní ṣubú ẹ̀mí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ gbé ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ gbé sọ́kàn gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ Yeye Dára ni brother mi Kóìkí ni ọba Soni Ọlọ́run gbogbo wa pátápátá mo kí gbogbo wa pátápátá lágbára Ọlọ́run àní ṣubú ara àní ṣubú ẹ̀mí gbogbo àwa tá à ń gbé ọ̀rọ̀ yìí sọ́kàn tá à ń gbé ọ̀rọ̀ yìí sórí láṣẹ Elédùmarè lágbára àwọn alálẹ̀ àní ṣubú ara àní ṣubú ẹ̀mí nígbà tí iṣu Yorùbá nation bá máa jiná kò ní ṣẹ̀yìn wa ojú wa ló máa ṣe mo bẹ Ọlọ́run nínú ọlá ńlá ẹ̀ pé á dá wa lóhùn láìpẹ́ láì jìnà brother mi Fatai Wasiu mo dúpẹ́ fún yín ẹ ṣé mo dúpẹ́ a kó ètò láṣẹ Ọlọ́run tó bá dìgbà míì ẹ̀yin náà ni màá tún bá pàdé èmi náà ni màá tún wá o nífẹ̀ẹ́ nìkankan wá ṣàwátì lágbára Ọlọ́run gbogbo àwọn ọmọ tá a mọjọ́ bí wọn ní mọjọ́ kú wọn o àwọn bàbá wa ní akegungi kákó ni akegun ọ̀pẹ̀ kákóyàn láṣẹ Ọlọ́run bíbí bá ń lọ wájú a ò ní bá a bíbí ń bọ̀ lẹ́yìn kò ní bá wa àwa àti bí a ti dé ọ̀tá ní fi ojú kanra wa láyé láṣẹ Elédùmarè ibi ò ní bá wa ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá gbogbo tí a bá ṣe tá a bá dáwọ́lé láyé wa gbogbo ẹ̀ ló máa yọrí sí rere ìpadàbọ̀ wa nílé tá a bá jáde lọ èrè ló máa jẹ́ ìjáde wa nílé lọ bí iṣẹ́ lọ bí kíbi láṣẹ Elédùmarè èrè ló máa jẹ́ bí ọ̀tá bá ń lé wa tán bá sọ pé àwọn lókùtà àwọn fẹ́ lé àwọn onílẹ̀ àwọn igbárùmalẹ̀ ìsálọ̀ ayé igbárùmalẹ̀ ìsálọ̀ ọ̀run wọn bá wa darí ọ̀tá wa sọ́run gbogbo àwọn èèyàn kéèyàn tó dúró sí bàbá tó dúró sí ìkọ̀kọ̀ tó ń sọ pé ọ̀rọ̀ Yorùbá nation kò ní ṣeé ṣe àbí kò ní wá sí ìmúṣẹ èyí tí máa sọ lónìí arọ máa rọ̀ mọ́ nítorí pé tí iwájú bá gégi ṣe ní tèrègì gbà á ìwo méjì kì í sólérà kẹran
ìka méjì ò ní wo owó ẹtu láṣẹ Elédùmarè lágbára àwọn alálẹ̀. Gbogbo ẹnikẹ́ni tó bá ti sọ pé ọ̀rọ̀ Yorùbá nation ní ṣeé ṣe, ẹ̀jẹ̀ wọn la máa tẹ̀ tá a máa fi wọlú inú Yorùbá láṣẹ Ọlọ́run. Gbogbo àwọn tó ń da ilẹ̀ Yorùbá rú, àgbàlagbà ni, ọmọdé ni, arúgbó ni, omidan ni, ọkùnrin ni, obìnrin ni, tó ń sọ pé ilẹ̀ Yorùbá yìí òun ò ní jẹ́ kó ṣe, láṣẹ Elédùmarè wọ́n máa fẹ̀jẹ̀ wọn tulẹ̀ ni lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó wá ṣiṣẹ́ yìí, tó ń gbé iṣẹ́ yìí lọ́wọ́, tó ń ṣe, gbogbo ẹnikẹ́ni tó bá ti ń wá ṣubú wọn, látòrí àwọn bàbá wa Bánjí Akíntóyè, lórí olóyè Sunday Igboho ni, gbogbo àwọn tí wọ́n wà pẹ̀lú ìsọ̀gbé wọn, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ tọ́pọ̀lọpọ̀ tí ẹ mọ̀, tó ń dẹ̀ ṣiṣẹ́ takuntakun. Mo gbà ládùúrà fún wa pé gbogbo ọ̀tákọ̀tá tó bá lòun máa mú yín, tó bá lòun fẹ́ lépa wa, láṣẹ Elédùmarè, bájá bá lógún ọdún lára ẹran ògún ló máa jẹ́, ẹran ògún lẹni yẹn máa jẹ́. Gbogbo ọ̀tá tó bá ti ń lé wa, tó ń lépa ẹ̀mí wa, tó ń lépa ìṣubú wa, láṣẹ Elédùmarè ẹran ògún l'Elédùmarè máa ṣe wọ́n. Bẹ́ẹ̀ ló ṣe máa rí, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ti gbà á, àṣẹ ti gbà á, eléyìí ti dègún, ó ti dèpè, ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn wa. Á tún pàdé láìpẹ́. Ojú yín ò ní fọ́, ojú àṣà kì í fọ́, tàwòdì kì í rọ́rùn. Láṣẹ Elédùmarè ayọ̀ la máa fi pàdé o, pẹ̀lú ìdùnnú. Ẹ ṣé mo dúpẹ́. Ire o, ó dàbọ̀.